بسم الله الرحمن الرحيم قل هذه سبيلي أدعو إلى الله على بصيرة أنا ومن اتبعني وسبحان الله وما أنا من المشركين أيا طيب الأسماء يا من هو الله ومن لا يسمى ذلك الاسم إلا هو ومن كل ما نشكوه يا رب عافنا كأيوب إذ عافيته بعد بلواه مولاه آمن بمنه على قوم موسى أنزل المن والسلوى على قوم موسى أنزل المن والسلوى بيبدن يوتيوباني ayele gbogbo lóní tó dájú iṣẹ́ Ọlọ́run máa ló sọ wá dẹni àlébá lójú ọ̀tá wọn. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله والصلاة والسلام على أشرف المرسلين محمد بن عبد الله صلى الله عليه وسلم وعلى آله وأصحابه ومن سلك مسلكه ونجى منهجه إلى يوم لا ينفع فيه مال ولا بنون إلا من أتى الله بقلب سليم وبعد adúgbò sí ọ̀dọ̀ Ọlọ́run alhamdulillah atọrọ àlékún ìkẹ́ fún aṣọ́dẹ̀dà Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam ìkẹ́ Ọlọ́run kó máa bá Ànábì àti àwọn ará rẹ̀ àtàwọn sàhábà rẹ̀ àti gbogbo àwọn mùsùlùmí tí a gbẹ́ nígbà tí Ànábì wa sallallahu alaihi wasallam tó fi ilẹ̀ tí ó fi di ọdún jẹ fún láyé àfáwọ́ fi ìmọ̀lẹ̀ wọ́lá bàánù owó ọmọ ní sáfàní إلا من أتى الله بقلب سليم أبنتوا قد الله بالغ الله الله ولوك طلع قلبي ẹbọ ṣíṣe àti ìwà nífà àfi àlọ́lọ́n àfi bẹ̀lọ́n àdẹ̀wò tí yóò bọ̀ wá láàfíláàsì ìsìláàmù náà ọlọ́mọdé mọ́sílẹ̀sẹ̀ ní kọ̀ọ̀kan wa lẹ́yìn lè àti gbogbo wa ní àdúgbò àpáta ní Ìbàdàn gbàgbá ní àpáta tí a wà kọ́lọ̀ bá ní kọ́lá kó bá ní ìsànlẹ̀kọ́ àwọn ọ̀rọ̀ ẹ̀rẹ̀ kọ̀ọ̀kan kó bá bá wa tí wọ́n wà ní kalẹ̀ ní ọgbàgbà Central Mosque àpáta Ọlọ́run bá ní náà ìfẹ́ lódó Central Mosque ọgbàgbà tó kọ́lọ̀ kó bá ní ìsànlẹ̀kọ́ àwọn ọ̀rọ̀ ẹ̀rẹ̀ kọ̀ọ̀kan wọ́n láàrín ọ̀ṣọ́ Ọlọ́run wọ́n láàrín ìlàhìlọ́lá lẹ́yìn àìlègbára lásìkò torí báyìí pé odidi ìlú níbi tí a wá ìsí ọ̀dọ̀ tí a nígbàtí à ń travel kódà ọbẹ̀ ìlú travel ní ìlọ o ní ibi àgbára àìtì lọ sí bí ìdánilẹ́kọ̀ọ́ tí wọ́n ní kí awábára wa sọ kí dà ní gánà o náà ní àwọn nǹkan tí ma ń ba Islam jẹ́ ìgbà náà bẹ àwọn afúnni nàwákìlú ìmán àwọn nǹkan tí ma ń ba ìgbàgbọ́ tí ma ń bà jẹ́ so ìmán in tí bá ń bà jẹ́ wọn náà ló ti ba ìsìláàmù jẹ́ inú tíra mi adé tí wọ́n kọ nàwákìlú Islam níbò mi adé tí wọ́n kọ nàwákìlú ìmán àwọn nǹkan tí ń ba ìgbàgbọ́ jẹ́ àwọn nǹkan tí ń ba ìmánì jẹ́ ní àkọ́kọ́ ọlọ́ọ̀bà nìkọlá ọkọ̀ wá láti lọ́rọ̀
ọlọ́run ní mo gbogbo ẹ̀yin olùgbàgbọ́ òdodo olúkúlù fi sílẹ̀ káàfà ẹwọ́nú ìsìláàmù tẹ́tapá ti dáyín ẹwọ́ ti gbogbo ara ẹ má ṣe ìsìláàmù àbọ̀ wala tattabi'u khutuwati shaytan ọlọ́run ní ẹ má tẹ̀lé ìlànà èṣù innahu lakum aduwwun mubin èṣù tẹ́ ń wọ́n ọ̀tá tó fojú hàn ìlọ́jẹ́ fún yín ọlọ́run ti pa wá láṣẹ nínú Al-Qur'an Karim ike káwọ mùsùlùmí tẹ́tapá ti tẹ́wá ti gbogbo ara wa ká má ṣe gẹ́gẹ́ kú káwọ mùsùlùmí yẹn kan eléyìí sì tún jẹ́ kó yé wa nínú àyà mi nínú Al-Qur'an Karim nínú Surah Al-Imran ọlọ́ni yá ayyuhal ladhina amanu ọlọ́ni ń pẹ̀ ìlú gbàgbóòlò ittaqullaha haqqa tuqatihi ẹ̀páyọ̀ ọlọ́run ẹbẹ̀rù ọlọ́run haqqa tuqatihi ní bó sì yẹ kẹ́ ẹ̀páyà rẹ̀ ẹbẹ̀rù rẹ̀ bó sì yẹ kẹ́ ẹbẹ̀rù rẹ̀ wala tamutunna illa wa antum muslimun ọlọ́run ní ẹ gbọ́dọ̀ forí ayé sílẹ̀ ẹ gbọ́dọ̀ jáde láyé illa wa antum muslimun àbíkẹ́ ẹgbẹ́ olùgbàgbọ́ òdodo ẹn tí yọ́ jẹ mùsùlùmí ikú ọ̀gbọ̀dọ̀ káyín máa ń kẹ́kẹ́ ju ìsìláàmù lọ a ó ti gé ọlọ́run tó pàṣẹ ìsìláàmù bá ń bẹ̀rù ó bẹ̀rẹ̀ pé ìsìláàmù ìkẹ́ ẹlẹ́gẹ́ ni èèyàn gbọ́dọ̀ jáde láyé kó wá déwájú ọlọ́run kó wá ní kí ló mú dé kó má rí ìsìláàmù mú délé irú ẹni bẹ́ẹ̀ sófò ayé ó sófò àdìgá náà kì í sáwọn ọmọ sọ báyìí ọlọ́run lọ sọ bẹ́ẹ̀ lọ́rọ̀ Al-Qur'an Karim ọlọ́run ní wa man yabtaghi ghayra al-islami dinan ẹnikẹ́ni tó bá ẹni mú ẹ̀sìn bí tó yàtọ̀ sí ìsìláàmù déwájú èmi ọlọ́run falan yuqbala minhu ní ìgbà lọ́wọ́ rẹ̀ wa huwa fil akhirati minal khasirin yóò tún wá wà ní òfò tó bá di jọ́nà ìyẹn ọmọ fi àwọn tá a jẹ́ mùsùlùmí lọ́kàbalẹ̀ ike téèyàn bá ti wà ní Islam ó ti wà nínú ẹ̀sìn àsìnlá kí wá sí bá ń polówó ọjà o rárá o a polówó ọjà o ọmọnìyàn gbọ́dọ̀ mọ̀ pé ẹ̀sìn ká ṣoṣo tọ́lọ̀ ń fi lélẹ̀ lórílẹ̀ ayé òun Islam kò ní ìdí àbára wájà lé lórí tá a bá lérò tá a jókòó tá a rò tá a fẹ́ fi tọ̀tẹ̀ mú èèyàn mọ̀ pé kò sí ẹ̀sìn kankan tí Elédùmarè máa yóò bá ti máa ń pè Allah tó fẹ́ ká wá sí lórí ayé tó Islam lọ tí wọ́n ní kílẹ̀ rí wa a ní àbáyé lọ́nà Kùránì a lọ́nà àdìsí ẹjẹ́ àfẹ́sì reality tí jọ ń ṣẹlẹ̀ láàrin wa gẹ́gẹ́ tí ń ṣẹlẹ̀ láàrin wa káfẹ́sì reality rẹ̀ kí náà nìkan náà Islam nìkan ó ní ẹ̀sìn tó jẹ́ wípé kò síbi tí èèyàn ti lè practice ẹ̀ ó nìkan sí ní ẹ̀sìn ẹlọ́kan tó jẹ́ wípé bákan náà ó ní ọ̀nà tá à ń gbà sí tí ó yàtọ̀ Islam nìkan ó ní ẹ̀sìn tó jẹ́ pé bákan náà òun là ń gbà ṣe tí ó yàtọ̀ síra rárá kò sí ẹ̀sìn mímọ̀ torí bá kí lẹ̀ rí wa ẹ̀rí wa náà ní pé tàbá mùsùlùmí kan nílùú gbàdàdáwà ọwá trump lọ sí Germany nígbò ní Germany ó lè yàpọ̀ tó bẹ́ẹ̀ ọba mùsùlùmí ọmọ Germany kan wọ́n jọ pàdé àwọn méjì kẹ́nẹ́jọ ríra wọn mùsùlùmí ọmọ Germany torí ìyẹn ọ̀gbọ́ èdè Yorùbá mùsùlùmí tọ́lọ láti Ìbàdàn owó ọ̀gbọ̀dẹ̀ òyìnbó àwọn méjèèjì tásìkò òun bá fún wọ́n lọ kí ìrun òsì ní dáhùn
wọn ò sì ní ilé jọ sọ̀rọ̀ papọ̀. Ṣùgbọ́n nǹkan ẹyọ kan tọ́lọ́ ń fẹ́ lórí ayé fún gbogbo ẹ̀dá rẹ̀ pátá òun ni ká jẹ́ mùsùlùmí. Àwọn ọ̀gá ní òsì ọkọ̀ jẹ́ mùsùlùmí ni pé kéèyàn máa kírun. Àwọn méjèèjì ọjọ́ kírun papọ̀ nígbà tí tọ́lọ́ ń fẹ́ kí wọ́n wá sí láyé pa wọ́n pọ̀, èdè ọ̀pá wọ́n pọ̀, àwọ̀ ọ̀pá wọ́n pọ̀, ṣùgbẹ́sì pa wọ́n pọ̀, ìran ọ̀pá wọ́n pọ̀, wọ́n lè jọ sí nǹkan ẹyọ kan tọ́lọ́ ń fẹ́ kí gbogbo ayé máa ṣe wọ́n jọ kírun torí pé aláàpárọ̀ ìyàwó ti dá Amẹ́ríkà. Allahu Akbar. Ẹn tó sáájú mú yóò kà Fátíà, ẹn tó kọ́sì rẹ̀ òun ó sì ámì bá a ṣe ń kí bá nàbí náà wọ́n ṣe ń kí Amẹ́ríkà, náà wọ́n ṣe ń kí Germany, náà wọ́n ṣe ń kí Russia, gbogbo olú ayé pátá bákan náà wọ́n ṣe gbọ́n kí yóò sì ámì tí a bá ti sẹ́wà wọ́n jọ kírun. Ẹwà jẹ́ agbé padà lódì kejì. Kí lódì kejì? Kí ẹlẹ́sìn míì tó yàtọ̀ sí mùsùlùmí tọ́jọ́ máa bá dà kọ́ lọ sí Libya tàbí India tàbí Germany tàbí China ọ̀wà gbódè ìlú wọn ọwọ́ pàdé ìlú ẹlẹ́sìn rẹ̀ náà ní airport. Ẹni pé mú orí lọ sí sípapọ̀ tọ́wá jáwọn tí a ń pẹ̀lú àwọn olóníṣẹ̀ṣe tí a láwọn ẹlẹ́sìn ìbílẹ̀, nǹkan ìbílẹ̀, nǹkan lókà tó tọ́wá pàdé olóòsà nílùú Germany. Olóòsà ní Germany bóun ó ṣe pọ̀pọ̀ nǹkan ní olóòsà àti ilẹ̀ Yorùbá. Olóòsà ní Germany ohun ọmọ tí a ń pè lóògùn ọgbọ́n ogun ọmọ sàmú kọma àti bá sì ń pọ̀pọ̀ rẹ̀ ilé ọmọ bọ̀yá ń pọ̀pọ̀ ní ọmọ tilẹ̀ Yorùbá ọlọ́pọ̀ tilẹ̀ Ìgbò. Ó fi ẹ̀pẹ́ kí ìṣe tó máa fẹ́ káwá sí inú òfin jọ sún pọ̀, ṣùgbọ́n àtọ́jẹ́ pé tó máa fẹ́ káwá sí kò sí bí a ti pàdé àjọ ń ṣe lọ́nà àwọn àlejò sétọ̀ ká má lè jọ sọ̀rọ̀ àjọ kírun ní airport àtàjọmọ̀ òwúrọ̀ alọ́ káwọn àti wọ́n ṣe káwá torí pé ìyókù kìí ṣe dandan kó so wá pọ̀, ṣùgbọ́n ẹ̀sìn tọ́lọ́ fẹ́ fi lélẹ̀ fún aráyé òun ní Islam. ومما زادني شرفا وجيها وكنت بها فمسيا ثريا. Àfààní inú nǹkan tí máa ń mú mi lékún ní iyì àtẹ̀yẹ tínú mi máa ń dùn sí tí mo fẹ́ lè máa bọ́ tàkí máa rìn káàkiri kí wọ́n ní kí ló dé kí ní ìmọ̀fẹ́ tí mo sì máa ní látara àdáni ọgbẹ́ gbogbo ní tàtàkọ́ olíkayá ìbáàdì. ọkọ̀ tó wọ́n bá ti ẹ̀sọ́ tó wá ìbáàdì Rahman ẹ̀yẹ ẹrúsìn Ọlọ́run, ẹ̀yẹ ẹrúsìn tèmi Ọlọ́run tọ́lọ́ máa ń sọ bẹ́ẹ̀. wọ́n sọ ìyáwúta ahamẹ́dàlì nàbíyà. ọwọ́ kí mo ti wà náà tọ́lọ́ ń pè mọ́ra rẹ̀ pé Ọlọ́run pé àwọn ẹrúsìn tèmi Ọlọ́run ó tó wá fún mi lánàá bí ó fún mi ní Ahmad yóò rẹ̀ lọ́wọ́ mú tó sọ́lá sọ́lá ọ̀gá orí inú ọ̀gá jùlọ nù tí gbogbo wa tínú wa gbọ́dọ̀ máa dùnlé lórí pé mo jẹ́ mùsùlùmí. ìta bá níbẹ̀ ní ké ẹ̀sìn ẹyọ kan lọ́rọ̀ mẹ́ka sí lórí ayé tá a bá gba bí kíkí wọlé kíkí inú ìsìláàmù nìkan ní kíkí tí ò sí àsìkò tí ọ̀bá lápẹẹrẹ assalamu alaikum warahmatullahi wabarakatuh tó yẹ kí àlàáfíà Ọlọ́run ìkẹ́ Ọlọ́run orí ajẹ́jẹ́tọ́ Ọlọ́run tí a ń túnmọ̀ sí àlùbáríkà ọmọ wà pẹ̀lú rẹ̀ bí inú èèyàn dùn kíkí yẹn bá mu bí inú èèyàn bàjẹ́ kíkí yẹn bá mu bí èèyàn ló lọ kíkí yẹn bá mu bí òòlù lọ kíkí yẹn bá mu bára rẹ̀ yá kíkí yẹn bá mu bára rẹ̀ ọ̀yá kíkí
kíkí yẹn bá kò sí kíkí kankan ní ìmọ̀ tó bá gbogbo àsìkò mú tó dú kíkí lọ. Good morning. Ẹni tó mọ́ kú fún láàárọ̀ ọjọ́ náà yọ́ gbà pààrọ̀ wọn good. Ẹni tí ó ti rí tí ó jẹ yọ́ gbà pé afternoon tí wọ́n good afternoon. Ẹ káàárọ̀ ẹ̀sìn kéde kan. Àlàáfíà fún yín wọ́n yà lù níbi àsàlámù àlékún ni òsìsì inú báyìí bí ẹ̀sìn kíyàn rẹ̀ àwa mùsùlùmí lání. So eléyìí a fi ń sọ pa pé kéèyàn ọmọ pàtàkì Islam tọ́tí adá lójú bá ń pé Islam ní tọ́lọ́mù òfẹ́ fún alórí ayé jẹ̀mọ́ àgbọ̀dọ̀ òwúrán kọ́ bàjẹ́ kìí ṣe gbogbo ẹni tí ń ṣe nǹkan òní tí ń ṣe òní wọ́n mọ̀ sọ pé lágbẹ́gà ìwọ̀n àmì tí ń ṣe nǹkan lápẹẹrẹ gbogbo wọn tó kòkòrò ní ẹ̀sán olùkọ́ òní ó ṣe báàsì tó bá jíyàn owó lè terminate iṣẹ́ rẹ̀ tí a bá ní máa ráìtì nǹkan síbi kan pé ẹgbẹ̀ bí margin line ní tó ọba kọ́ àánú lè báyìí iṣẹ́ rẹ̀ kọ́ àwọn jíyàn pé lórí tí wọ́n fún ní rìsọ́ọ̀tì wọ́n lọ́kọ̀ nǹkan tí ẹ̀kọ́ ọkọ̀ nǹkan sí ọ̀nà ẹ̀sẹ̀ méyàn ní ọ̀jáde ilé àwọn àbẹ̀rẹ̀ ìgbà tí kò jáde ilé tọ̀ tẹ̀lé tí ẹni ó ṣe kọ́ ẹni tí ọ̀jáde ilé ọ̀ ẹ̀sìpẹ́tì èrè kankan níbi àjáde ilé rẹ̀ ẹni tí ọ̀bá àti ìsìláàmù kò wúlẹ̀ ẹ̀sìpẹ́tì èrè kankan àwọn táwa ń ṣe òun ni ká mọ̀ lo ìfẹ́ inú ká mọ̀ nàgídí inú tí a bá láwọn nǹkan ìbá ìsìláàmù jẹ́ ẹ̀sìn táwa ń ṣe nínú ọwọ́rọ̀sẹ̀ àwọn kan dáàmù fún wọn tó dáàmù wọn ò torí sí èṣù sẹ́ wọn lórí arákùnrin kan gbà tí ẹgbà náà dìde ló jíṣẹ́ sọ́lá ọwọ́ bá nàbí ó sì wà láti ẹwà ń wà àdàkùn coordinator lọ coordinator ẹ̀rí tó wà náà ọ dáàmù coordinator wà wọ́n dúbí ọ dáàmù láti ìlú Mẹ́kà ọwọ́ abá nàbí ní Mádínà sallallahu alaihi wasallam ìgbà tó fẹ́ máa lọ ìrìn Mẹ́kà sí Mádínà bóyá bí 8 hours pẹ̀lú mọ́tò bóyá bí 8 hours some minutes káwà tó pé 8 hours fọ́pọ̀ tí ó wà sáré dáadáa láti Mẹ́kà sí Mádínà 8 hours yóò fi bẹ̀rẹ̀ bí 8 hours náà ní ok ẹwù orí sẹ́ẹ̀kù yóò bẹ̀rẹ̀ tó bí sí Kaduna náà àbíbá bá bùjá sá kálukú láti bàrẹ̀ sábùjá ẹ̀hán kíyàn wá nísẹ̀ tàbó gẹ́sí tí èsè mọ́tò tí èsè plane ẹwù wàhálà ọwọ́ adọ́dọ́ ànàbí nígbà tó fẹ́ máa lọ lójú ọ̀nà tó fẹ́ máa lọ Àbújá nìwà bá kí lọ lọ sí ó lọ fẹ́ lọ gbà sílámù gbogbo àtàrà pípọ̀ àmọ́ka ọgbà sílámù ó lọ ẹsẹ̀ ronú ní ó fẹ́ lọ gbà sílámù Àbújá nìwà ní kí ni ó ṣe oríire òpé ní sílámù ó lọ fẹ́ lọ gbà ó lọ ti dàmú rẹ̀ pé òun ọlọ gbà sílámù ní sáà Àbújá ní ọ̀dà ó wá fẹ́ máa sọ àwọn nǹkan tí máa fẹ́ mẹ́rin èèyàn kó ní Islam ó wá fẹ́ máa sọ pé sọ àwọn tó wá ti gbà Islam yẹn ìṣe wọ́n sọ mọ́ pé sí náà ara òun ni ọmọ sí ó ní ṣe bí tó ń gulẹ̀ báyé ní ìgbà náà sọ ẹgbẹ́ òun wọn ní sí òun ti dàgbà òun ti lé bíbí sí sí nàní tó wá ń kàrọ̀ rọ̀ sọ àwọn òun ni ọmọ mi ti mọ́ ẹ̀rọ ní ẹ̀rọ sọtí náà wá jẹ́ nǹkan rí náà tẹ́lẹ̀ gbogbo nǹkan tẹ́mi máa ń fà àmà tó sì jẹ̀wọ́ ẹsẹ̀ tí Islam wọ́gilé ní wọ́n ń kà wọ́n bí i wọ́n mọ̀ tó mẹ́mọ́ sí báyìí wọ́n tó mẹ́mọ́ sí ó ní gbogbo ẹ̀ náà ó ní ẹ̀dá náà nígbò orí kóhùn fẹ́ sẹ lórí tí orí sẹ lórí ọwá ní ọ̀dà náà èyí tí ẹ̀ máa tó gbà nǹkan yẹ̀wò fẹ́ kó oró sí dáadáa má lọ gbà Islam bá wọn olùwọ̀n ọ̀dọ̀ olódà ní ọkọ̀ ọdún ẹ̀fẹ́ tó wọ́n lọ́dà nàbí sọ pé
òun tán láti gbà Islam ṣùgbọ́n ó tún fẹ́ lọ ọ̀rùn fún sùn mẹ́fà mi àrùn sùn náà wọ́n kó wù dáadáa arákùnrin ní àpá mo lè sí léyàn bọ́yá mo rí kẹ̀mí sẹ́mà wọ́n sàmọ́ di kó fún lọ́pṣà àkọ́kọ́ kó fún ní kejì kọ̀tẹ́lé ńgbọ̀ wá lọ́dọ̀ Ànábì sallallahu alaihi wasallam ọwá sára ìbánà bí i àjọ́ Islam kí ẹ fún òní gbàgbà ẹ̀ pọ̀ fóònù ló súnmẹ̀ fásí ẹ fóònù lọ́dún kan àmùhìm ní sára fún mi lọ́dún kan kí kàfí lọ́wọ́ kí lọ́dún máa yìí ìyàwó gbàtọ́ gbà ní ìsìn bó ṣe yìí padà òní padà wà lẹ́yìn ọdún kan níwọ̀n àgbà Islam gbogbo àwọn àfóò nígbà wọ́n kọ́ lẹ̀ ọkùnrin lọ lóṣù mẹ́fà láyé ẹwọ wàhálà tó ṣe láti Mákà ìrìn tàwà sí pẹ̀lú mọ́tò tó wá rìn wá sí Madina ní tó tó wá fẹ́ gbà ní Ìsìlámù táwà ń ṣe nírọ̀wọ́rọ̀sẹ̀ kódà wọ́n bí ánú rẹ̀ àti wàhálà kẹ́kẹ́ akẹ̀bá akẹ̀ńṣe akẹ̀dí abọ́nú rí Ìsìlámù yẹn bá àbá tí ẹ̀ sí wàhálà ara àwọn tó sí wàhálà fún lánà tọwọ́ wọn ọba káàmà sóore wàlá ọ̀gá orí ni mo fọ́ bá tẹ́lẹ̀ bẹ lọ́wọ́ rẹ̀ kúrà tọ́lọ́ ń bá yọ Ìsìlámù kó lọ rí èèyàn kò sórí fún bọ́lọ́ ń bá yọ Ìsìlámù tọ́lọ́ ń bá fẹ́ bínú sí ìyàtà pátápátá pé lágbájá ẹ̀ òun ní rí ọ̀nà mi òun ní kún ọjọ́ Ìsìlámù lẹ́kùn ní gbèsè ayé rẹ̀ àti wá rọ aṣọ pàtàkì Ìsìlámù díẹ̀ bó ṣe wá pàtàkì ìmọ̀ ń bà jẹ́ tíyàn ọmọ rògbé mùsùlùmí lóhun tí èyí ṣe mùsùlùmí nǹkan ẹni wọ́n ní káwà gbéyẹ̀wò káwà sọ mo ní nínú tí àmì wọn kọ̀nà wá kí ní ìmáà ní tí máa ń bá gbàgbọ́ jẹ́ nítorí pé àti Islam àti iman a máa túmọ̀ ara wọn nígbà míì ìgbà míì sì ń bẹ ọ̀tọ̀ ní túmọ̀ Islam ọ̀tọ̀ ní túmọ̀ iman ìyẹn kọ́ la fẹ́ sọ afọ́ àwọn ọmọdún Abdul Wahhab alayhi rahmatullah wọ́n bá ní sá gbogbo nǹkan tí wọ́n bá Ìsìlámù jẹ́ wọ́n sọ di mẹ́wàá wọ́n ní mẹ́wàá ní terminator ni tọ́wọ́ bá ti lè ṣe kẹ́m̀bẹ̀ báyìí Ìsìlámù yẹn ti bàjẹ́ ṣùgbọ́n àwọn àfẹ́ẹ̀sìn wọ́n ló ju mẹ́wàá lọ àwọn kan ní ó lé ní 20 ṣùgbọ́n àpadà wà rí wípé gbogbo 20 tó lé náà ẹni mú ní ìlọ́wọ́ mi yọ́ ma ní stop mo lè mú lọ́wọ́ ẹ̀hẹ́n so wọ́n ní gbogbo 20 tó léhun gbogbo 20 tó léhun tàà bá wo gbogbo ẹ̀ náà ń padà ń forí sọ mẹ́wàá yẹn náà bí ìgbà tó jẹ́ pé tàà bá kàn fọ́ nǹkan bí subordinate rẹ̀ ṣùgbọ́n àwa rí méjì kan ń bẹ tó jẹ́ wípé tàbá hàdì ẹ̀rọ mẹ́wàá Muhammad bin Abdul Wahhab àfáà Muhammad bin Abdul Wahhab tó jẹ́ pé ìlàwọ̀ ìyẹn fún ọ́sọ pé ẹ̀rọ wọn ni àwọn wà bí yànù ẹ̀ tó bá current tó bá relevant dáadáa tí ẹ̀ka ìdẹ̀kẹ́ ọkà tí ó yóò ti máa gbọ́ fún wọn pàtàkì lọ́tà kó lórí social media wọ́n ni ẹ̀rọ wọn ni àwọn wà bí yà tàbí láwọn àlú kan wọ́n gbà pé gbogbo ẹni tí ọba dúró rí pé ẹmọ́ náà lẹ́yọ kan ẹmọ́ morogbo pẹ̀lú rẹ̀ ẹmọ́ sẹ́bọ́ àkídà àfáà wa Muhammad bin Abdul Wahhab kí ló dé tí a fi rò bẹ́ẹ̀ torí pé bàbá yìí ni Mujaddidul Asr ní Saudi Arabia lẹ́yìn bàtà náà ní kúta táwọn sàbẹ̀ lọ́tán táwọn ẹni ilé lọ́tán tí ó gba àwọn èèyàn ńláńlá lọ́tán láìmọ̀ iye ọdún lẹ́yìn ìgbà náà Saudi náà ti di táwọn èèyàn ti rí wípé wọ́n ti múrò púpọ̀ mọ́tọ́ either directly or indirectly ní orí kùsù lẹ̀ lárúbáwá bàbá yìí lọ́wọ́ á dìde ẹwà kìí ṣe tí Islam kọ́ wa lélẹ̀ àwọn ilẹ̀ lárúbáwá bí Saudi náà gbọ́ yẹ pé a ní gbókúta kalẹ̀ kámàsì ẹ̀bà bọ̀ wọ́n gbà bẹ́ẹ̀ torí hadith kẹtìwà tánàbí sọ yìí pé kọ̀dìyẹ́ ìsá ṣaitan
an yu'bada fi jaziratil arab. Ànábì ní èṣù ó ti lùsì ó ti jákàmùnà pé láyé wọn ò lè gbóhùn kalẹ̀ kí wọ́n máa sin mọ́ nílẹ̀ lábọ́wá tó wà ní wọ́n bọ èṣù rárá. Ìbàdàn ẹjí máa bí èṣù àwọlé kò lè ṣẹlẹ̀ máa èṣù ti máa pé nílẹ̀ lábọ́wá ní Saudi wà ní ẹgbókúta kakalẹ̀ wọ́n bọ́. Ànábì lẹ́sù ti lú sí o, ṣùgbọ́n ibi tí ó ti máa mú yín fi tahrish bainakum. At-tahrish yóò máa mú yín bí kọjá yín pé yóò máa ju kẹ́ẹ̀mọ́ nífẹ̀ẹ́ ara yín sí ilẹ̀ lábọ́ alẹ́ nífẹ̀ẹ́ ara wọn dé kí ogun ti ṣẹlẹ̀ sí Palestine máa ṣẹlẹ̀ àsọ́lẹ̀ Ànábì ni sallallahu alaihi wasallam. Ànábì níbẹ̀ ni ó ti máa mú yín o kálùkọ́kọ́ ọ̀kan wá ẹ̀ẹ́kà wọn kó ìrara yẹn sọ pé Palestine náà sọ pé kì níka ẹ̀ka ẹ̀ ti gbàgbé ìjọba ìyá ẹ̀ ti gbàgbé sẹ́rí kìí ṣe pé èèyàn fi ń ròyìn ẹgbẹ́ kan lórí ẹgbẹ́ kan o. Èmi ni tí ń bá ti mà tọ́dé mi lójú ìmọ̀ sọ yìí àwọn ọ̀gá wa ní ẹgbẹ́ coordinator inú tí mo mọ̀ pẹ̀lú náà kọ̀ mí o oníke kódà wọn tí ń tako náà kọ̀ mí o tí ń tako wọn kàkẹ́ ànàkọ̀ mí o ní wà gbàdúrà ní kẹ̀kẹ́ tí nkẹ́kẹ́ bá ṣẹlẹ̀ sí ànàkọ̀ mí o ní wò pé lábẹ́rẹ́ ń tako wa o wọn ó dìde sí inú tí kírètì hatred láàrin wa ni pé kálùkọ́ ló kéré pẹ̀pẹ̀ tí wọ́n wá prógámù tí ma sì kíníkẹ́ anẹ́gbẹ̀yàn mùsùlùmí mọ́ sọ àwọn tí ó mọ̀ mí ní ìgbàtà wà ní skúl lẹ́sà pé mọ́ ọkọ̀ fásùlùtù ìláyé pé mọ́ wọ́n fún orí ọmọ tí mo gbà fún fásùlùtù kìí ṣe MSS làwọn gbàtà àwọ̀ skúl àsìkò ń bẹ̀ náà tí máa wọ́n ìlú wọ́n bẹ̀ ìṣẹ́ pé wọ́n tó kò pé lórúkọ rẹ̀ ṣùgbọ́n kò sí tẹ́mẹ̀ sí lè pèmí sí láyé mọ̀ wà mọ́rin ní o. àwọn tó bá tẹ̀tì jẹ́ stúdẹ́ntì mímọ̀ ọmọ ẹ̀ kẹ̀dẹ́ẹ̀tì lásán wọ́n tó ọ̀sọ̀ ìkọ̀jọ́ pé ìskáàfù bẹ́ẹ̀ lórí lórí o bẹ́ẹ̀ ní naspati kan ní lọ ní kẹ̀dẹ́ẹ̀tì kára ọ̀ ara ṣe lásán àtò abẹ́kú abẹ́gbà nǹkan ọkọ̀ ara gbà mo ní káwọn bọ́ọ̀sì kò kẹ̀dẹ́ẹ̀tì ògidì rẹ̀ á gbé lọ mọ́sálásí èyí tí wọ́n máa ní but torí pé tí wọ́n bá pè bó ṣe máa fi staff lè rí o sísà ìjàmbù náà wọ́n pè àwọn aláàtàwọn ọmọ ìpé staff lè yí ojú àdúgbò sí staff wọn ní olò ní but inú ọkọ̀ kẹwàá náà á ọkọ̀ lé ẹlẹ́yọ́ lọ ká tó fọ́pọ̀ bá díẹ̀ so ànábì níbi tí wọ́n ti máa fún yín so Muhammad ibn Abdul Wahhab àwọn ní wá ṣiṣẹ́ yẹn ní Saudi ẹwà kásẹ̀ nǹkan báyìí ṣíríkù ní kásẹ̀ báyìí ṣíríkù ní kásẹ̀ báyìí ẹbọ ní kásẹ̀ báyìí ẹbọ ní wọ́n wá ríkù lọ́wọ́ ọba àgbà náà àwọn àtọwọ́ wá ti sọ̀rọ̀ ṣe ìwọ̀n ló gbé dáadáa yìí lọ́wọ́ kò sí wàhálà èèkù ọlọ́wọ́ ló jẹ́ pé sẹ́ni gbogbo wàhálà ní ìbá ń ṣe tí ọba sí àṣẹ ìjọba ń bẹ̀ kò ní ti fẹsẹ̀ múlẹ̀ agbára àjọpọ̀ ń pa nǹkan tí wà sí 40 years 100 years ìdí parẹ́ ọ̀gá kan kó Ìbàdàn nígbà kan ó ti pẹ́ ọkùnrin àti yí àmọ́ ọgbọ́gá kan wá bẹ́ẹ̀ gbára rẹ́pọ̀ kan lọ́wọ́ sófin bẹ́yẹ̀ káàdì sí àbúrẹ́rá ànábì láwọn ọmọ ìran wọn náà kan bẹ wọ́n wọ́sọ wọ́n lè wọ́sọ ìhòhò ní ẹwà bọ́ọ̀sà yọmọ yìí mú sí ọ ní sèǹfààní mi ní àárín náà ṣùgbọ́n àwọn àárín náà tó mẹ́gbà lọ́lẹ́nu ọ̀nà nígbà tí wọ́n bí ní kí wọ́n náà mọ́ tí wọ́n ti rún kírun níbẹ̀rẹ̀ tí a ń na orí bá lélé orí ìyàdélé tó múra rárá káwọn tó máa pariwo gbà náà kò ní ti wàhálà láwájá ẹsẹ̀ báyìí òfin
ọba àgbà náà wá kún wọn dùgbùn àbúrò wà lọ́wọ́ ṣùgbọ́n o mú bàá dá sọ́rọ̀ ìjọba o tágbàdá bá dé náà o ẹ̀yẹ múlá ẹ̀sìn káwọ̀ máa múlá ètò ìjọba àwọn ọmọdé ọmọ rẹ àwọn náà wọ́n máa jẹ adarí ibi ẹ̀sìn àwọn náà láwọn jẹ ọba so Muhammadu bin Abdul Wahhab alayhi rahmatullah àwọn ọmọdé ọmọ wọn náà ní wọ́n pè ní alùṣe ìjọba ti rí ní sàrẹ́dá tí dápà àwọn náà ní máa ń jẹ mufti ní máa ń jẹ àgbà fáàlì sáwọ́dí ìran wọn ní máa ń jẹ bàbá yẹn àwọn ni wọ́n pe ọ̀pọ̀lọpọ̀ àkíyèsí bó jẹ́ jẹ́ pé àbábùn bá sì ṣe fámílì wọn mufti tí a ń lọ ó fẹ́ lè kéré ìdí bẹ́ẹ̀ wọ́n yìí sí fámílì wọn gbogbo olùsígbà fámílì gan gbà nígbàtò fi di pé èkó ń ṣe àwọn ọmọ nínú ẹjọ́ jẹ so àbáyà ní wá inú tíra àwọn ní akọ̀nà wá kúrò lè Islam mẹ́wàá àwọn nǹkan mẹ́wàá ẹ̀kọ́ bá ti ṣe Islam ẹ̀ ti bàjẹ́ kájínà sí Islam ọmọ bàbàjẹ́ ni mo á ní méjì kan bẹ ṣe àpá àbá sọ pé ó lé 20 ṣùgbọ́n tá bá gbogbo ẹ̀ náà ó sì ń tẹ́rí wọ abẹ́ mẹ́wàá yẹn náà tá a sì lé ní ọmọ bí bàtà wọn sọ pé sọ kìnní náà lélẹ́yìn náà but méjì kan bẹ standing náà ni ọ̀dà dúró kò sí rọ́mà wọn ọ̀dẹ̀ ká so tá a bá fi méjì yẹn máa kó di méjìlá nǹkan méjìlá láti rí sọ̀rọ̀ kí n kọ́kọ́ fẹ́ látòrí tí bàbá wọn mọ́dù dúnà bí wá tí wọ́n fi sínú tí àwọn tí wọ́n ọ̀ká mọ́ àkọ́kọ́ ń bẹ̀ o náà ni kéèyàn ọgbà wípé àníbí mi ń bẹ lẹ́yìn àníbí wa Muhammad sallallahu alaihi wasallam kájọ máa kí wọn kájọ máa gbà wà láìkì ṣe mùsùlùmí tó ọba ti gbà pé pọ́fẹ́tì ní ètò ń bẹ lẹ́yìn àníbí wa Muhammad sallallahu alaihi wasallam ọ̀gọ̀rọ̀ mùsùlùmí ló ti sọ ní ikú látara kẹ ẹlòmí ọmọ ní àníbí ọlọ́ọ̀kan náà lọ́rọ̀ mílà àníbí ọlọ́ọ̀kan lọ́rọ̀ tọ́lọ́rọ̀ wáyé ọlọ́run lọ́rọ̀ ìjánu bí ọlọ́run kàn jẹ́ mọ́kànsùmọ́kà yìí ìyẹn lọ́jà máa díà kó ní jọ̀sílá àwọn ẹgbẹ́ ọ̀ṣọ́mọ́ ọ̀pẹ́ mùsùlùmí láàrin yóò ní ìdí pé ẹsẹ̀ ní tí àwọn èèyàn máa pákéjì àwọn ọ̀rọ̀ kẹ́tọ́ sí pákéjì ẹmẹ́jà máa takora wẹ̀ rọ̀ àwọn kò sí tí ọ̀dà aláyé ẹ̀ kọ̀kọ́ wù kẹ́kẹ́ tó sí ìsìláàmù gan táàbí wọnú ìsìláàmù gan wíwó lọ́bẹ̀rẹ̀ àtakò lọ́bẹ̀rẹ̀ la ilaha kò sí ọba kẹ̀kẹ́ tí jọ sí lọ sí báwọn kan tó sí báwọn sọ ní ẹwọ́ tí wọ́n lẹ́bí sọ yẹn náà ìlànà àyàbọ̀ náà ọwá ní ká má kọ̀dẹ́mù kẹ̀kẹ́ condemnation ẹgbẹ́ ló fi wọnú Islam tọ́wà kọ̀dẹ́mù rí wọlé náà ṣé Allah bẹ̀rẹ̀ Islam ní la ilaha nínà kò sí ọba tí ìjọsìn lọ sí sọ́kọ̀ kọ̀dẹ́mù àwọn kan gbà pé igi lọ́nà àwọn wọ́n ní kò sí sọ kọ̀dẹ́mù lọ́wọ́ fi di mùsùlùmí ìtọ́dẹ̀ fi di mùsùlùmí nìyẹn condemnation ni wà fi wọlé ìrògbé tí wọ́n sọ ẹ̀rí à mẹ́tọ́dù má ṣe pé má bẹ́ẹ̀ bú ni sọ reality amadi agẹ́gàn ọgbà pé mùsùlùmí láwọn inú orí tí a máa sọ wọ́n ní àwọn oníjọ amadíyà ọmọlẹ́yìn Bùlá Ahmad wọ́n sọ ọmọlẹ́yìn náà wọ́n sọ ọmọlẹ́yìn ànàbí wọ́n wà ní tó ń gbẹ̀sìn Ìsìláàmù ga wọ́n bàjẹ́ ni tó ń gbẹ̀sìn Ìsìláàmù jẹ́ káàkiri gbogbo àgbá kíníkà àgbáyé ìlọ̀kọ́rin lóbìnrin ìlànà Olúwa ràn wá lọ́wọ́ ọmọlẹ́yìn Bùlá Ahmad ní ẹgbẹ̀rẹ̀ àwọn wọ́n èso ọmọlẹ́yìn àníbíwá Muhammad sallallahu alaihi wasallam kéèyàn gbà ìjẹ́ last prophet ànàbí gbogbo ẹjọ́ wà gbà tọ́wọ́ náà nàbí ìgbà tó ń bẹ kódà téèyàn bá gbà wípé ṣé àmúdá ti gà ní ọlọ́run fi sọ̀rọ̀ àti nífà àti ìran wáṣáyé ẹni ẹ ti kó mùsùlùmí bíkọ́ kó ní wọ́n fi mẹ́sẹ̀jì kan lẹ́nìkan wọ́n mọ̀ túnmọ̀ mẹ́sẹ̀jì ni kò sí mẹ́sẹ̀jì mímọ̀ ẹjẹ́ fún wa ní
ẹ̀rí kí n tó lọ náà lòkọ̀ á nìkẹ́yìn ṣé Umu Ayman nìkan ni Umu Ayman nínú àwọn akọ́kọ́jú ànàbí ẹ̀mí rẹ̀ wá ń gùn ànàbí tó wá ń kú ṣáájú rẹ̀ ànàbí sì lọ máa ń bẹ̀ wò gẹ́gẹ́ bí ìyá tọ́tọ́jú rẹ̀ nígbàtí ìbẹ̀ láyé ànàbí lọ máa ń bẹ̀ wò ìgbàtí Abubakar wá bọ́ sórí ipò Abubakar wá sọ fún Umaru pé díẹ̀ lọ bẹ̀ Umu Ayman wò gẹ́gẹ́ bá ànàbí náà sí lọ máa ń bẹ̀ wò pé ànàbí lọ máa ń kí dáàmà ọ̀rọ̀ kí wọ́n wá lọ́dọ̀ Umu Ayman nígbà wọn lọ́dọ̀ rẹ̀ wọ́n sálámà sí tán fàbádà àti tẹ́bùkì wọ́n wá bẹ̀rẹ̀ sí ní ìṣọ́kọ́ Abubakar wá sọ fún ipé ìrẹ́ Umu Ayman kí ló ń sọkọ́ sí ṣé tó bá nàbí ó sì dáa wá náà ṣọ́ọ̀mọ̀ ìpí ìpòtánì wíwà ní ìsìn ó lóore níbi tó wà tẹ́lẹ̀ náà ó ti lọ ọ̀dọ́ rẹ̀ lọ ń jẹ́gbà náà ní Umu Ayman ní àsìmì ní ìwà àmà wípé ibi náà nàbí wà ó lóore níbi ọwà tó wà tẹ́lẹ̀ lọ pé ló gbà lọ wà ìyẹn kọ́ ní pamílẹ́kùn sí ti ń pamílẹ́kùn ní pé a nà lè wáyá ọ̀dẹ̀ kọ́tọ̀ à ọwọ́ pé tá a bá ń ṣe nǹkan tí ọ̀dá tí wọ́n ràn mọ́nà ìkáwà kó wá sọ bánà bí tí wọ́n lọ lọ́rùn sọ báyìí kò sí yẹn má lórí ayé mọ́ báyìí bó láàṣẹ mọ̀ àwọn akẹ́rẹ́ àti wọ́n náà wá ronú lọ pé kọmọ sí pé mọ́nà ìká wá gbéṣẹ́ kẹ̀kẹ́ má lórí ayé mọ́ tó tọ́ bá méjèèjì fàbádà ayẹ̀ bùkìyà ni bá méjèèjì bẹ̀rẹ̀ sí ní sọkọ́nà kẹ́kọ́ bá di mẹ́ta ẹnìkẹ́kọ̀ ọ̀rẹ́ni rẹ̀ ra pé wọ́n wo aburú tí mẹ́bí pé kò sùn sí ọlọ́run láyé wọn kò ní sí pé a tó fẹ́ gba ìmísí kan látọ̀dọ̀ ọlọ́run a tó fẹ́ gbà mọ́ ọbẹ̀ kẹ́nìkan wá pẹ́ nìkan ló jíṣẹ́ ọ̀nà táwọn Christian dá prophet kìnnìkan prophetess wọ́n wá ń kó nígbà tí èèyàn pín ní kíní máa ń gbà tí bákà prophet kìnnìkan reverend prophet wá jẹ́ reverend ìwọ̀n lọ́wọ́ prophet prophetess wọ́n tó fóbe ní prophet tó ní prophetess ẹlòmínà mùsùlùmí náà ké ẹ̀mọ́ ni rọ̀súlù kìnnìkan rọ̀súlù wo kódà má lo mẹ́sẹ̀gì yẹn ní túnakẹ́ síbá náà sàjísí ọlọ́run ni rárá má lò wọ́n ti fílẹ̀ fáwọn ànábí ọlọ́run lógún èrìà má lò ọlọ́run ní ma kana Muhammadun inú suratul Ahzab aba ahadin min rijalikum ànábì èsì bàbá ẹni kẹta yìí ẹ má bá ànábì ní bàbá ẹ má sọ pé ànábì náà ní bàbá wa ọlọ́run ẹ má sì dẹ̀wò walakin Rasulullah òjíṣẹ́ ọlọ́run ni wa khataman nabiyyin ó sì jẹ́ kan àwọn ànábì ọba tó dáwọ́ sọ́nà Qur'an ipe ìkẹ́ àwọn ànábì lànábì jẹ́ sallallahu alaihi wasallam gbọ̀wá ní pọ́fẹ́tì mi tó ń bẹ lẹ́yìn ànábì irú ẹni bẹ́ẹ̀ kódà kájọ máa kírun kájọ máa gba àwẹ̀ kìí ṣe mùsùlùmí ìsìláàmù ẹ̀ ti bàjẹ́ kódà àwọn tí ẹ rán nàbí ṣojú ọlọ́run ò tó fi ṣe níṣe pé mọ̀kẹ̀sọ ayàkalẹ̀ wọ́n stamp ẹ̀ ń bẹ bí ànábì báyìí ń bẹ níbi rẹ̀ báyìí ibi bí rẹ̀ báyìí ibi ká rẹ̀ báyìí stamp tí ẹ kọ́ bẹ̀ pé the last prophet wọ́n stamp ẹ̀ wọn ò bí máa wọn ò gbé wá látọ̀run o nígbà táwọn bí pé ọmọ ọdún mẹ́fà tí ń ṣeré lọ́dọ̀ àdébọ́tò sàdíà ìtàtí ẹ máa ń sọ fún wa tí ó ń ṣeré pẹ̀lú àwọn ọmọ wẹrẹ tó fi nẹlẹ̀ lójijì gbà táwọn ọmọ wẹrẹ tí gbogbo wọn fi sáré lọ tí láwọn ọmọ àwọn méjì kan tí ẹ wá dàdọ̀ balẹ̀ tí ẹ fi lọ ìyẹn lọ́fà tí àdébọ̀ fi padà transfer nàbí kó lọ́dọ̀ rẹ̀ pé nǹkan dé torí pé nígbà tí ara balẹ̀ tẹ̀ kí ló mọ́ àwọn méjì kan lọ́wọ́ bá mi wọ́n sì dá mi dọ̀bálẹ̀ wọ́n sì dákùn mi ọlọ́run náà mẹ́lẹ̀ ìkẹwà kan wá sọ pẹ́ṣà ẹ̀ẹ́mẹ́ta ní wá sọ pẹ́ṣà bá nàbí ìkẹni bàbá wà lọ́wọ́ fẹ́fà ìyẹn làwọn èèyàn náà rò pé ọkọ mà wọ́n tún ṣe méjì ní ìfúnná ìgbà náà olómẹ̀lẹ̀ ìkẹ́ méjì wọ́n dá dọ̀bálẹ̀ jùbìlìlù sí kẹta jùbìlìlù dúró òun ló kọ wá wọ́n sì dá dọ̀bálẹ̀ wọ́n dákun rẹ̀ ọpẹ́ṣà àkọ́kọ́ láì gbéyàn lọ láàbù wọ́n yọ ọkàn rẹ̀ jáde ọkàn ànàbí
ànábì ni wọ́n wá là wọ́n wá kó ẹ̀jẹ̀ dúdú kan jáde àwọn kan ọmọlẹ́ka yẹn wọ́n dẹ̀ ti mú ẹ̀gbọ̀n òwú funfun lọ́wọ́ wọ́n bomi zẹ́mzẹ́m wọ́n bù lọ́wọ́ wọ́n fi bá ànábì fọ̀ wọ́n wá ń sọ yìí pé àádá ànábì máa ti ń ṣẹlẹ̀ tó ń rí ọpẹ́rẹ́sìn ti wá ó kún yàn lórun wọ́n wá sọ yìí pé àádá hàbùṣe ìtọ́ni mi ìpín èṣù tọ́lọ̀ ń fi sínú ọkà ẹnìkọ̀ ọkọ̀ máa nàbí ádámà tí ẹ la wá bọ̀ ọyọ pé ó nìkan ní ọkọ̀ kan rẹ̀ mọ́ kò sẹ́jú òsì nínú rẹ̀ ní owó wa nígbà tó ń jẹ́ pé èyí ó wà mí èyí ó padà máa tọ́ wá sáfùdà tí ẹ láti wá bọ̀ ọyọ ẹ̀ kó lè bá jẹ́ pé wọ́n ló péjú nínú ẹ̀dá ẹ̀ tó péjú la gbọ́dọ̀ tẹ̀lé àgbọ̀dọ̀ tẹ̀lé àfa àkẹ́kẹ́ àfa yẹn lè ìjọba ni yọ́ máa gbé wa àwọn ànábì ọlọ́ọ̀ nìkan ìjọba ni yòó lè gbé àwọn ọ̀dẹ́sẹ̀ ànábì nìkan ni ìdẹ́sẹ̀ ọlọ́run tó ní bó tó dá bó tó ti forí ẹ̀dùn kó tó dá kò tó tán kò sì tó ní dá ọ̀nà náà pọ̀ bá tó wá dá sẹ́ lìyẹ́ ti fíra lákàlọ́ mẹ́ta kọ́dá mẹ́ta àbíkà wà mẹ́ta àkàrà àbíkíró tó kù so ìgbà ń wá bá tí ọkàn yẹn bọ́ padà tí wọ́n rán mọ̀lẹ́kà yẹn wá sọ Jibril wá zinu ọyẹ ẹfún lágbára ẹskẹ́lì ẹ̀ wọ́n wá gbé ànàbí sórí stage ànàbí wá wọn 10 agbára èèyàn mẹ́wàá Jibril wá ní ẹlẹ́kọ́ wọ́n wá fi kún ọdọ agbára èèyàn 20 ó tó ní wọ́n fi kún ọdọ 100 ó ní wọ́n kún tí tó tó 1000 ó ní kẹ́sọ́sọ́ agbára èèyàn 1000 ní bẹ́ẹ̀ ìyẹn ló fi jẹ́ pé ẹ̀ẹ̀lẹ́ kà nínú tí àdísì kẹ́kẹ́ kẹ́ẹ̀lẹ́rí tánàbí ti nàyàn rí ọgbọ́dọ̀ sí tí a náà sùgbọ́n mọ́lì ìbádọ́ gbélé rẹ̀ fọdún mẹ́wàá ànàbí ọ̀já gbé mọ́rin yá bèèrè pé ọ̀nà tí wọ́n ànàbí bá gbáyàn bí ìgbà tí yẹn 1000 gbáyàn ó jù sẹ́mẹ́ntáìsì lọ kódà lójú ogun ànàbí èé asàbí ọmọ ìjà lọ yọ tẹ̀wọ́ báyìí sọ́nà ni àdúrà ní mọ́ sí jẹ́ ọ̀nà àdéhùn tó ṣe fún pọ́ọ̀lì lójú tí mi àwọn ogun rẹ̀ ti jẹ́ ọya fàánà sọ́rọ̀kà lẹ́ni ìwọ̀n àtìta àdéhùn rẹ̀ àránsí rẹ̀ tó sàdéhùn máa sọ̀kalẹ̀ kọ̀gbọ́dọ̀ báyẹ̀ lè tí ẹ̀jẹ̀ ọ̀rọ̀ dì ní etí wọn agbọ́dọ̀ mọ̀ ṣé máa wá síbà tẹ́ mọ̀lẹ́kà wá ní Jibril wá ní ẹ́stáàpù ẹ̀ wọ́n wá stáàpù àwọn mọ̀lẹ́kà ẹ̀ bí stáàpù yẹn wá látọ̀ wọn ò bí mọ́ wọ́n wá stáàpù ẹ̀ bí anásìkúrò máa ní kìlá nàbí sí hàn ibi èjìká rẹ̀ báyìí wọ́n stáàpù ẹ̀ wọ́n á kọ́ bẹ́ẹ̀ pé ọ́tàmù nàbí yé the last prophet kò sì bẹ́ẹ̀ lómi so bọ́ wọ́n sì á gbà pé gbúlá wọn rúkà nàbí ọ̀nà ní àlẹ́ rẹ̀ tọ́wọ́ bá ti gbà báwọn ti kó Islam kọ́dà kọ́ ọmọ kírun kọ́ ni pé automatically ó ti di mùsùlùmí àwọn tí a fẹ́ ká sọ yìí kódà tọ́pìkì tó yẹ kí lọ máa fara gbogbo gbà kí o mùsùlùmí fi gbọ́ yé ní tọ́pìkì kí o sọ kálíbà tó mọ̀ ìgẹ́nu àwọn sàbí kí ló kọ̀ rẹ̀ Salman òun tiẹ̀ ó láàfà páàdì kó tó di pọ́gbà sílámù ọ̀nà àfà yẹ̀wùdí tí máa lọ ń gba ìdánilẹ́kọ̀ọ́ lọ́dọ̀ rẹ̀ àbáyẹ̀ tí wá dágbà ìgbà àbáyẹ̀ wá fẹ́ mú Salman wà lọ́wọ́ pé ó wà ní báyìí táàbọ̀ tó lè júwèé mi fún àfà tí náà lọ́wọ́ gbọ́dọ̀ lẹ́nu rẹ̀ ó ní kò sí ẹnìkan kan mọ́nà yẹ̀wùdí tó tún lè dúró lọ́dún mo ṣe dúró yìí ṣùgbọ́n tẹ́mi rẹ bá gùn ànábì kan bọ̀ nígbẹ̀yìn ìgbà tọ́ba ilé débọ̀ lọ sọmọ torí kọ̀ sọ̀rọ̀ pé àfà yẹ̀wùdí kẹta náà òun ló kí ni ìdámà oríje fún ọláwọ̀ òyìn nǹkan mẹ́ta ló fi dámà tó mọ̀ pé ẹjẹ́ ń sọ gẹ́gẹ́ ní àkọ́kọ́ kò ní máa kọ ọrẹ tí ẹ bá fún ní gíftì kò ní pọ̀ ẹlẹ́ẹ̀kejì kò ní máa jẹ sàárà ẹlẹ́ẹ̀kẹta níbi èdìká rẹ̀ báyìí wọ́n kọ lásìkò fẹ̀tì bẹ́ẹ̀ ìgbà táwọn ibi wà dé tí Salman Buhari sì gbọ́ pé ẹnìkan dé olóòlà nàbí ọlọ́run tẹ́mi ti ní jókà tí afáàbí sọ fún mi lọ́wọ́ lẹ̀ níwà lọ dẹ̀wò kò tí sàrí gbà sílá ọkọ̀ wà jọ kan ní bára bí ṣe jókòó láàrin ìrù náà ní báyìí
ọkà ní ẹ̀rẹ́sà mo ní kí n fún ní o sàárà ní o mo gbá pẹ̀lẹ̀ dàbí ní ìwà sàárà ní o àníbà sàárà ta nípa ìmùsùlùmí tí ò ní tí ó jẹ ní o ẹni tí ó bá ní tí ó jẹ ní wọ́n ní ọjọ́ sàárà ọ̀yá tí ó wà á jẹ àwọn èèyàn tí ò ní kankan ní kálukú sàmì wà rí sípò pé kò mú kankan bẹ́ẹ̀ ọwọ́ ń lọlé ó ní wahid mina thalatha 1/3 mo ti rí kan nù kan mẹ́ta tí wọ́n sọ fún mi ó tún jọ pẹ́ sáà àbí ọ̀mọ́ kọ̀dámà ó tún wá padà gbẹ́mì ọ̀dá àdàbí amọ́kẹ́ni wá fún ilẹ̀kùn náà ni gíftì ní o gíftì ànábì bá mú bẹ́ẹ̀ ànábì bá jẹ́ ànábì bá ní tánú náà nídi o gíftì lélẹ́ o Salman Farisi wò pé ṣùgbọ́n tó yìí but ìkẹta tó kù kò ṣeéṣe sí màá lọ gbaṣọ lára rẹ̀ because inú èjìká wọn lọ wà ó dẹ̀ ti wọ́ sọ ọlọ́run ti wá dé kànábì ọ̀gbọ́ yé pé ìwọ ọ̀hún wá tí ní káàkiri àmì ànábì wá ní wá nínú àmì ànábì wá ní lọ́wọ́ ń wọnú lílọ ànábì wá sí ìdíkàrí ọwá tó rí báyìí ọwá ní ashhadu an la ilaha illallah wa anna muhammadar rasulullah so fún ẹni kó sì wá bá gbégbàgbọ́ mi wà táwọn àgbà ní lọ́wọ́ rẹ̀ pé orin lásìkò ẹ̀ àbọ̀lọ́ nǹkan ránṣẹ́ sí òun gbó ọlọ́run tí wọ́n ránṣẹ́ sí ọ bá mú nọ́mbà rẹ̀ kọ́tọ̀ rẹ̀ sáà méjèèjì má jẹ́ wọ́n tọ̀ kẹ́ olúwa mú mi olúwa wo ní mú ọdún ìyẹn ọba ẹlẹ́ẹ̀kejì nínú nǹkan tí àwọn ọmọdé kúnnà bò wá tún ọ̀dá kọ̀ ó ní àdìfà ojú èjì yóò gbé yẹn jáde kó ní Islam tí wọ́n dákọ̀ mùnáfíkì ájọmọ kírun ájọmọ gbàwẹ̀ oní ọmọ tásì ní wa máa wọ̀ta wa ọ̀nà sẹ̀kánlẹ̀ ọ̀nà sẹ̀kántà yóò tó ní sẹ̀kánlẹ̀ aṣọ àti mítí o kódà kò kírun dáwọ́ kódà kò kúnnù ká bàbá yìí kó dì máa nàbí báyìí yọ wọ́n náà kìí ṣe mùsùlùmí ọlọ́run ti parí ní ọlọ́run iná ìmùnáfíkì iná fi dárìkì ní asìsìsì mìíràn náà torí pé tí mùnáfíkì máa ń dálẹ̀ sí alọ́mọ̀ mú ẹ̀sìn mùnáfíkì èdè yóò tètè lọ bẹ́ẹ̀ bá ti ń fòkè bá wọ́n mọ̀ falẹ̀ ó wá tún lè jẹ́ kó gẹ̀lẹ́ ẹ̀mọ̀ àmú ní olùdámọ̀ràn tẹ́gbẹ̀ ìkàsílámù kò yọ kẹ́kọ̀ọ́ ìjọba ní pé àwọn ní ti lọ́la gbogbo àwọn ti pọ̀ rí àfihàn lọ́wọ́ ẹ̀yìn àwọn òbí àkóhùn yẹn ti gbọ́ information tá a sí ẹ̀wọ̀n lẹ́tọ̀ àwọn ìbílẹ̀ èdè ọ̀làgbẹ́já fóònù yìí ọ̀rọ̀ àwọn ìwà tí wá sùn ẹwà tó wà látà sí òun lẹ́tọ̀ bá sì rí ní ìsìn lọ́wọ́ ṣé kọ́lọ̀ wá tírìtì ẹ̀ kó sì jẹ lọ́ba alábòsí náà sẹ́wọ̀n pé àbòsí lọ́nà sí o kò sì ní sábòsí ẹ̀yìn ò sì ma ànábì gan ọ̀dá wọn mà ṣùgbọ́n wọ́n da sáfù mùsùlùmí rúgẹ́ ọlọ́ni ànábì wọlé lè gbé mara wọn lè gbé mara wọ́n jẹ kúrì ìyà odi mélòó torí àsìkò tí àwọn ti láàrín ìpẹ́ ẹlẹ́ẹ̀kẹta o ní aṣíríkù fi ibadatillah èyí bàbá àwọn ọmọdé kúnnà bí wàhá ní ẹ̀sìn nàbà wà ìmá amórogún níbi ìjọsìn ọlọ́ kéyàn wọ́n mú kà lọ́lọ́ níbi ìjọsìn ká mú orogún pẹ̀lú ọlọ́ yálà ẹbọ direct ni àbí indirect kí ọmọ akọ ìkàmí ilẹ̀ yọ lọ kéèyàn ó gbá yìí pé ẹlòmíì tó ń bẹ tíjọsìn tọ́ sí tó yàtọ̀ sọ́lọ́ ọlọ́run ní náà lùkọ́ nìkẹ́ni inna Allaha la yaghfiru an yushraka bihi ọlọ́run ní láíláí ẹ máa ń ròyìn pé èmi ọlọ́wọ́ wà gbà ọ̀rẹ́ mi kan ní máa ń sọ yóò ní àwọ ọkùnrin in tá a fi ń lọ àwọn ìyàwó wa tá a bá fi lọ náà àwọ̀ náà àtẹ́rẹ́ ní máa ń sọ jẹ́mọ̀lá yóò ní in tá a fi ń lọ àwọn ìyàwó wa tá a bá fi lọ náà àwọ̀ náà tọ́lọ́ngọ̀ ọ̀gbà kí náà ní kẹ́dà orogún ọlọ́wọ́ ò ní ní orogún ìlànà sí ìpínlẹ̀ àwọn ìyàwó wa ó ní so ìtọ́lọ̀ ń gẹ́gẹ́ lóòwò ní tí ẹ bá kara káwọn bá sì mọ́ wálẹ̀ tọ́lọ́pọ̀ ń gẹ́gẹ́ lóòwò ọ̀fẹ́ orogún kí náà yóò gbẹ́mọ́ tó gbẹ́ wọn so akẹyà lọ́bẹ̀ ni o wà sí ìyá ni o inna Allaha la yaghfiru an yushraka bihi ọlọ́run ní ìní gbà níṣẹ́ ó sì bá ń orogún ìní forí jẹ tó bá dẹ̀ wò ó ń pè nǹkan mílẹ̀ yìí ní ọlọ́run
ọ̀dọ́sìn nǹkan mi lẹ̀ èmi ọlọ́ ọlábùsàrí tó ń bù oúnjẹsẹ́ wò òun sì gbogbo ẹ̀ ó sọ ọ́ ní ẹ kódà ọ̀gọ́lọ́pọ̀ ọmọ táwọn èèyàn tí ìwájú ìmáàmù tó tẹpẹ́ lẹ́bọ̀ ìmáàmù bá ń tẹ̀ akọ̀rùpá agbádá ní àbáwọ̀ tó bẹ̀rẹ̀ tó gágágá nǹkan bẹ ní ẹlòmí ti sálábà ọmọ mọ́sálẹ̀ ẹ̀kùn ẹlòmí oríṣiríṣi tó lórí ayé iná àfáàní wá ń ná babaláwo ní tí ọfọ̀ pé àánú ẹyẹ méjì lọ́rùn mílà kó lọ́wọ́ gbọ́nà kìí ṣe mẹ́fà kí lọ́ ka àfá àti ẹyẹ ilé sẹ́yìn ìdáyà kùrà ní ọlọ́run ò ní orí jíyàn so nǹkan àkọ́kọ́ nù àbí ẹlẹ́ẹ̀kẹta tọ́rọ àdìpẹ́ ẹlẹ́ẹ̀kẹrin ìtẹ̀kọ́dùrù wọ́sáàdì kéèyàn wá alágàta láàrin òun àtọ́lọ́ ṣe ọ̀tọ̀ ní pé èyàn ń sẹ́bọ̀ dàrẹ́tì ọba mọ́ ìdínà bí wà jẹ́sáwùlọ́ ọ̀fẹ́ ìrànmọ́lá wọ́n ní ìmọ̀ alágàta láàrin ọlọ́ tẹ́ ẹ bá bẹ̀rẹ̀ ní ìlérè tẹ́ bá bí ọ̀gọ́rọ̀ mùsùlùmí lérè ìpé nǹkan yóò dáa ẹmọ́sìnká wọn ìlú àpọ̀nà ló lè ṣe ṣùgbọ́n àrílọ́dọ̀ ọlọ́run dàrẹ́tì àfi ká lo sábàbí nǹkan àwọn àjẹun táwọn ń pè ó wà àjẹun táwọn ń pè yẹ àwọn ní ẹjẹ́ bí intermediary láàrin àwọn àtọ́lọ́ ọba mọ́mọ́dún bí náà bí wá wọ́n wá ní ẹlọ́gbọ́ ìtọ́nà ń fi ròyìn àwọn akèfèrí nínú Al-Qur'an Karim pẹ́tàrà bí bá ń bá wọn sọ̀rọ̀ pé kí ló tẹ̀ fi mú ogún tọ̀nà lọ́wọ́ ní àwọn òsìn wọn إلا ليقربونا إلى الله زلفى. Bí tí a sọ bá nàbí yóò ní pé ànàbí àṣòkúta lásán kí ṣe bá ń ṣòkúta àṣì wọn ṣùgbọ́n akẹgbà yìí pé àwọn ẹni bí aṣojú ọ̀rọ̀ lórílẹ̀ kákà kó ọ̀rọ̀ wa fún ọkọ̀ wá ní sọ̀mítì ẹ̀fọ́ náà. Ṣé àkíní náà nínú náà àbá mùsùlùmí náà sọ pé bí àwọn mẹ́sẹ́njà wọ́n ní oore olè lárọ́dọ̀ lọ àwọn kan mẹ́jẹ́ kálù àdánù gbogbo wọ́n ní ọ̀sàdó àwọn ní ó tó wá sí ó sì tutù àwọn tí máa ń kó àdó àdánù ṣọ́ọ̀kẹ́ ti júwèé rẹ̀ sẹ́bọ̀ lónìí àwọn àjàmú yẹn tó pè wà níbi kápẹ́rẹ́ kọ́ tí wọ́n lè máa ń gbòjẹ́ rẹ̀ gbogbo àdó àti ẹnu wọn tí ẹni dandan ní kọ́ pẹ́ kì í ṣe àdó àtọ́lọ́mù àjàmú ló pè ọfẹ́ kọ́ lọ́wọ́ sọ̀mítì fáìlì gbogbo ya jam kọ́stọ̀ ya hariwa bíílà ya ń gẹ̀gá bíílà gbogbo útúbà yà sí útúbà básúdà sí mùtọ́wà mi gíní sàrádàrbá bíílà káńkà bíílà wàláì gbogbo ya tẹ́ ẹ bá ti lè rí tí ẹ bá ti so kọ́ lọ́nà tẹ̀lé lọ́rùn yìí tí ẹ bá fi ń pe nǹkan ọ̀rọ̀ lèyàn dá ya ó kọ́ lọ́nà gbọ́dọ̀ tẹ̀lé ya lẹ́yìn ya Allah ọlọ́run nìkan là pé ya Rahman ṣùgbọ́n ìwà yìí ni àwọn ti fàyà aláwọ̀ ká máa fàyà yàsẹ́ náà kọ́ yá yàsẹ́ náà wọ́n pè ní ṣíríkù yá yàsẹ́ wọn ìjọ pé kọ̀ọ̀kan sí ètò àwọn ẹ̀bí àwọn àgbà náà ni àwọn àgbà wọn ibadallah rijalallah àyínú náà bí áwòrìlá táwọn yóò tó wọn lọ nínú ìlà ìbádà láti jẹ́ láti ẹ̀ ń kọ́ ọmọ túnmọ̀ rẹ̀ ní ẹ̀yìn ẹrú sí ọlọ́run ẹ̀yọ ọmọkùn lóye wá jẹ́ pé wá ẹ̀yìn abẹ́ ẹrú sọ́lọ́ èyẹ ti kó Muslim ẹlẹ́yìn ó kó 50% àfá ilẹ̀ Yorùbá lọ́bọ̀ ní olóògùn 50% àfá bá ti bọ́ bẹ́ẹ̀ gbà yí pé 90% Mùsùlùmí yọ́ọ̀bọ̀ bẹ́ẹ̀ tó dáwọn àfá làwọn yọ́ọ̀kọ̀ sí ó ní mélòó àkọ́kọ́ kí lórúkọ rẹ̀ kágbà kánà bí bẹ̀rẹ̀ yánà sọ́lá sọ́lá ẹgẹ́jì nífà ẹlẹ́ẹ̀kẹta ẹ̀wọ̀ níbi ẹlẹ́ẹ̀kẹrin ẹlẹ́ẹ̀karùn adamu takfir al-mushrikin kéèyàn gẹ́gẹ́ fún ara rẹ̀ kọ́ ọmọ lè gbà ìgbé ọ̀sẹ̀ bọ́ kèfèrí ni kọ́ ọmọ pé ọ̀sẹ̀ bọ́ kèfèrí gbọ̀gbọ̀n ọkọ̀ Islam tọ́lẹ̀ ọlọ́run kanáà lájú sí ẹwù ọ̀run láwọn ẹni tí ọlá gbogbo àwọn àbá tí a ń pariwo píìsì lórí rédíò lórí tẹlifíṣàn
wọ́n fẹ́ báyé àwọn èèyàn jẹ́ ni káwọn sọ kẹ́kẹ́ ẹjẹ́ mú kọ́ ọmọ bọ̀bá rẹ̀ ẹ̀dá kò sáàbù lẹ̀ kó wà bọ́ta pípẹ́ ọmọ bọ̀bá ni ẹ̀dá kan sí òfin ìlú ìgbọ̀n fọ̀fà ìgbà náà mọ́ sọ máa kó wọ̀lọ́fẹ́ náà dé bíis kí ẹ ń sẹ́ rí àwọn kẹ́kẹ́ bẹ̀rẹ̀ pé ìjẹ́ afẹ́ gẹ́gẹ́ ni pé ẹ mọ́ sọ̀rọ̀ bí Kùránì ṣe sọ yọ́ dá wàhálà alẹ́ láwùjọ ẹ má pẹ̀ nìkan lẹ́lẹ́bọ̀ ẹ má pẹ̀ nìkan lọ́sẹ̀ bọ̀ ẹ má pẹ̀ nìkan lọ́mọ ìntí wàláì téèyàn bá tẹ̀lé ìlànà tí Islam gbé kalẹ̀ lórí ọ̀rọ̀ àṣìwáṣì ó lè jẹ Islam ní ọmọdé akọ́kọ́ lágbájá ọmọ náà tàmẹ́jọ ṣùgbọ́n orí sọ pé tó bá sí bẹ́ẹ̀ Islam ní ọwọ́ náà ẹ tó bá ń ṣe ní kọ́ yẹrẹ ẹ̀wò yóò bá tẹ́jú sọ́nà àdísì wọ́n ní ọlẹ́lẹ́kọ̀ọ́ ó ní hóòrò ó ní ẹ̀kọ́ wọn mẹ́sàn sára fún wọn ni a ní ẹgbà mọ́rọ̀ orúkọ àpọ̀mọ́ náà yóò sórí tí ẹni kálukú náà mọ́kọ́ laqad kafara alladhina qalu ẹ̀mà kọ́ ìjẹ́ ní ká mọ́ sọ àbá àwọn ọmọdún náà bí wá wọ́n wá mú ayáwà náà lórí àdìpé ọba tó dá wa gẹ́gẹ́ ọgbà Christian gẹ́gẹ́ ọlọ́run ní laqad kafara alladhina qalu ọya tí bá wá fẹ́ túbẹ̀ ní ìsìn ẹ̀yìn tẹ́lẹ̀ ẹ̀fẹ́ mọ́ jẹ́ Christmas káàkiri wẹ̀yìn àfọ́ òun jẹ́ Christmas tẹ́lẹ̀ ẹ̀mọ́ jẹ́ kìnnìkẹ́ ẹ bá ti tú ayá yìí ọ̀dà ẹ bá ti tú ayá yìí àbínú Kùránì kọ̀ lọ́wọ́ tí mi tẹ́sán wá ní ìsìn pé ẹ̀mọ́ jẹ́ sí ọlọ́run nílà kọ́dà kò tó sọ nínú èdè Lárúbáwá ó tún mú kọ́dí wá kọ́dí tó bá sì wọlé ti fi ní mẹ́rí ó tún àkádà ọ̀rọ̀ ni very new tàwọ̀kì dìdí dájúdájú ẹ̀yìn dáwọ̀tí ẹ̀ ọlọ́run ló ti di kèfèrí gbogbo àti wọ́n sọ pé inna Allaha huwal masihu ibn Maryam tẹ́ bá ní ọlọ́run ní Ìsá ọmọ Maryam dáni ọlọ́run ní Jésù Kristi ọlọ́run ní kèfèrí ní ẹ̀yà ní ẹmọ́gbọ̀n kèfèrí ẹkẹ̀ mọ́ sọ pé àwọn apá kejì rọ̀ máa rí bọ́ọ̀lọ́ ọba gbé alọ́ kọ́ ọmọ gbẹ̀wọ̀n kèfèrí wọ́n gẹ́ di kèfèrí ọ̀sítà fáyà Kùránì bá nùnà ọba tó dáwọn gẹ́gẹ́ gbẹ̀rẹ̀ kèfèrí wọ́n wá ní ẹmọ́gbẹ̀rẹ̀ kèfèrí tí ayẹ̀ sí dádì mi lọ́kọ́ lẹ̀ sọ́tùlù Máídà ayà 72 ọba tó dáwọn gẹ́gẹ́ tó làkọ́ ní kàbáwọ̀ قد كفر الذين قالوا إن الله هو المسيح ابن مريم ọlọ́run sọ wá àwọn àbábí sọ wá pé kí wọ́n ọmọ pé kèfèrí wọ́gán ní kèfèrí tọ́rọ̀ ní dáútù ọlọ́run ẹlòmíràn kẹ èyí ní ẹja àwò tí lálẹ́kẹ̀ àwọn sáré gbogbo àwọn ẹni lọ́wọ́ àkó sí iná kìníkẹ kí ni wọ́n wá dáàmù sí ní ẹ̀sìn wọ́n náà fẹ́ kọ́ mọ́sí ìsìlámù káàjọ lọ wò lálẹ́kẹ̀ àwọn ọ̀ndáútù kẹ̀ sínú sí wà láì àbí ti jẹ́ kó yá pé sínú àdísì anásì kọ́ ni àdísì ẹwà ń sọ yìí ìnàbẹ́ anásì lọ́dọ̀ wa ànábì ní kò sí mùsùlùmí kàláyé báyìí àfikọ́ láàyè nínú ọ̀nà ẹ̀kọ́ sáwọn ànábì Ádámù kan yọ́ láàyè nínú ọ̀nà yọ́ láàyè nínú àlìjánnà ẹ̀ tó bá wà àlìjánnà dọ́gbù gbádùn lọ́lọ́ gbádùn ẹ̀ tó bá wọ náà dọ́gbù yà lọ́lọ́ yẹ torí pé ó lu àyẹ nìkan náà àlìjánnà ẹ̀ tó ẹ̀kọ́ wà àlìjánnà tí ò wọ bẹ̀ tó lọ wọ náà kódà àdíìsì wa ànábì ní tí ẹ bá sallallahu alaihi wasallam ànábì ní tó bá dọ́gba ìkàmà tọ́lọ̀ bá ti mú mùsùlùmí kàkàlẹ̀ báyìí yóò wà pé yẹ̀wò kíkà tàbí náà sọ̀rọ̀ yóò wà mọ́ sọ pé ya muslim hádà fìkà kàmínà náà mùsùlùmí Sulaiman dúpẹ́ lọ́wọ́ John ọmọdé tó máa tún kájísì òun lọ́wọ́ lọ́wọ́ láyé rẹ̀ hádà fìkà kàmínà ẹni tí ó fẹ́ lọ́wọ́ ló síìtì rẹ̀ yàtùpá ọlọ́wọ́ fún wọn náà pé ẹjọ́ lọ́la yìí rẹ̀ ni ó òkúzẹ́ o tí ó jòwé ọlọ́run ti sọ ayà kalẹ̀ ìwọ̀ ní kámọ́kẹ̀lẹ̀ inú rẹ̀ nàbà tọ́kẹ̀ nàbà kẹ́lẹ̀ 6 tafdilu adìyẹ̀gẹ́rì nàbí sallallahu alaihi wasallam kéèyàn ò gbé ọlá fún ìlànà tó yàtọ̀ sí lánà ànàbí kó ní lọ́dájú ìlànà ànàbí lọ
wàláhì kéèyàn ọ̀ṣọ́ra gbogbo àtàkùnká mùsùlùmí tẹ́nì kó dísáìn gẹ́gẹ́gẹ́ yọ àwọn ọlọ́dà ìsìlámù náà lọ́wọ́ ẹ̀tẹ́bá mú tíṣẹ́ wọn láti gẹ̀ẹ́ tí ẹ gbé kalẹ̀ nǹkan yẹn ìlọ́la gbogbo ayé lọ́la gbogbo ayé bo tọ́wọ́ ọ̀pẹ́ ìlànà ànábì náà ni mọ́wùlẹ̀ dápọ̀ sọ́wọ́n mọ́jà ní má dápọ̀ ànábì so má dápọ̀ ànábì má dápọ̀ gbogbo ayé ìlànà tọ́la gbogbo ayé ìlànà tọ́la kíníkà so ànábì ni ọ̀bá má dápọ̀ sọ́lọ́ lẹ́sẹ̀lá má dápọ̀ ànábì kéèyàn ọgbà ọlọ́run ti kọfà ànábì sọ́lọ́ lẹ́sẹ̀lá ọlọ́run wà máa yẹ kíkù ánìlè hawa ànábì tó bá sọ̀rọ̀ ọ̀sọ̀rọ̀ pẹ̀lú fẹ́lú èmi ọlọ́run ní ọ̀sọ̀rọ̀ gbogbo ìlànà tó làkàlẹ̀ yẹn ní the best kẹ́ẹ̀tọ́ wá gbà tó ọ̀nà kan wà tó dáa ju ọ̀nà ànábì lọ yóò mú yẹn jáde kó ní inú Islam. tara ila alladhina yaz'umuna annahum amanu bima unzila ilayka wa ma unzila min qablika yuriduna an yatahakamu ila at-taghut wa qad umiru an yakfuru bihi wa yuridu ash-shaytanu an yudillahum dalalan ba'ida. ألم تر إلى الذين يزعمون أنهم آمنوا بما أنزل إليك. ọlọ́run wà nàbí sọ àwọn ará wọn tí ẹ ń lérò àwọn gbà nǹkan tá a sọ kalẹ̀ fún wà nàbí gbọ́ wọ́n gbà káwọn àwọn gba Kùránì gbọ́ tí a rò káwọn gba ìwà nàbí gbọ́ wọ́n rò káwọn gba Kùránì gbọ́ وما أنزل من قبلك. àti gbogbo tí àkàtì ọ̀sáájú wọ́n rò káwọn gbàgbọ́. يريدون أن يتهاكموا إلى الطاغوت. tí nǹkan bá wá ṣẹlẹ̀ wọ́n ń kẹjọ́ lọ bòmí àwọn òòṣà ní ń kẹjọ́ lọ bá ìlànà wọn ní ẹgbẹ́ máa tẹ̀lé ṣé wọ́n gbà ọgbọ́nù sí lànà tí wà nàbí òṣè tẹ̀lé ni. eléyìí ò jẹ́ ìkan nínú àwọn ọ̀nà táwọn èèyàn fi ń jáde kúrò nínú Islam onímẹ́lò gbogbo ṣàrọ́ al-Islam kéèyàn kórìíra àwọn òfin ẹ̀sìn in tí Islam gbé wá lófin kéèyàn kórìíra rẹ̀ téèyàn bá ti lè kórìíra rẹ̀ gbọ́ ọ̀tọ̀ ní pé ṣe gbogbo àwọn àṣẹ ọ̀rọ̀ ẹ̀dá àwọn gbásí pẹ̀lú yìí àṣírí ẹ̀ṣù ọ̀nà àdíṣà náà sọ́lá àdíṣà báyìí náà dáa mọ́ká náà ànábì ní ma amartukum bihi ma amartukum fa'tu minni mastata'tum ní tí ń bá parí láṣẹ ẹsẹ̀ ìtagbára ní bá gbílẹ̀ wa ma nahaytukum anhu fajtanibuhu ní tí ń bá sì kọ̀ fún yín ọwá fi tágbára ní bá gbílẹ̀ nínú kò bí kàn ẹ jìnà sí àwọn àfáà ní gbogbo tí Islam kọ̀ fún wa wọ́n fẹ́ ká jìnà sí gbogbo ẹ̀wà pátá ṣùgbọ́n àwọn àwa mírù rẹ̀ àwọn àṣẹ rẹ̀ èyí tágbára bá gbé kásì ṣùgbọ́n tó ọ̀bọ̀ wá ṣe mọ́tàkù kọ̀kọ̀rọ̀ kò sí kankan ní àṣẹ wọn tó yẹ kéèyàn sọ pé ìní sí o débi wípé kò tiẹ̀ sí ìtagbára wo ò ní gbé torí pọ́nà ti jẹ́ pé yàgbé láyé ká ní lọ́wọ́ wẹ́bsáyé láwùjá ní ìní ńlá nǹkan bọ̀ ìlọ́rọ̀ àbí tí mo rí bẹ́ẹ̀ kápá láti ṣe ṣùgbọ́n ká tiẹ̀ wá sọ pé jọmọ ni ìhò tí ẹja sáwọn kan bó o ti ṣe o mọ́ wàá ta ọ̀gá orí ibú ni kéèyàn ta mọ́. àwọn èèyàn wá ti torí pé òun ò ṣe àṣẹ ẹ̀sìn kan yọ́ máa máa fẹnu sáátà rẹ̀ yọ́ máa bínú sí káyọ́ lè bá máa rí pé kìí ṣe kí bọ́yá àbí nǹkan ṣe àfá àwọn o lè ní ẹ̀háwò ni láyé john torí pé àwọn tọ́ọ̀kì máa dáná yọ́ sá àgbà kẹkẹkẹ yọ́ àgbà kẹkẹkẹ táwọn yóò pariwo Allahu Akbar kìí sáyà sí náà ìṣesí àwọn alárúbáwá ni wà láìkìí ìṣesí àwọn alárúbáwá èdè àṣẹ ọlọ́run àṣẹ ọlọ́run
ọ̀wá lè ṣe mọ́kòrìra rẹ̀ téèyàn bá ilé kórìíra nǹkan tó ní í ṣe pẹ̀lẹ́ sí kódà kẹ́ni yóò tún máa ṣe ó ní àlọ́sàn àwọn aláàdìwà wákàtí ó ti mọ́ aláàtì kéke kódà tí bàkí òṣù ní mọ̀ àwọn ní fílẹ̀ rẹ̀ àpọ̀ tí mi ò láìkì rẹ̀ mọ̀gàbí náà ní kìí sí mùsùlùmí má tó ọba ilé kórìíra ẹlòmíòní àwọn obìnrin ní ọ̀láì tí ìbá ń ràṣẹ ọlọ́run òwò ni ọkọ̀ ọmọ fẹ́ àwọn ojú nìkan ìtí mo ètì jù nínú àṣẹ ọlọ́run nítorí olówó ètì jù sí bá ṣe ọlọ́run ní èèyàn jáde kó ní ìsìlámù ní ẹ̀rọ ilé fáwọn àdúsùn ní ìtẹ́ ilé fẹ́ fún síkúrà tó láti lẹ́sìn jù because wọ́n padà fẹ́yàwó léyàn wọ́n ọ̀fẹ́ Christian ó pé o máa wọn sísá àwọn mẹ́bàtà àwọn sùkúrù tó yẹ pé ìlú bí bá Christian lọ ó sórí ikú ayérayé nítorí orí fún ọtọ́ jẹ́ mú lọ ní yàlé àgbà mú àgbà ikú gẹ́gẹ́ nàmbà wà ó wà yìí ò náà bẹ́ mọ́ ọ̀dọ̀tọ́ ọlọ́run sọ sí sọ́tù Muhammad kọ́ ní والذين كفروا فتعسا لهم وأضل أعمالهم ذلك بأنهم كرهوا ما أنزل الله فأحبط أعمالهم ọlọ́run tí ẹni kó tẹ́lẹ̀ sọ́rọ̀ lórí ìgbúrú pé dáadíkà بأنهم كرهوا ما أنزل الله wọ́n kórìíra tí mi ọlọ́run sọ̀kalẹ̀ gbogbo ẹbá ti kórìíra tí mo sọ̀kalẹ̀ nínú ẹ̀sìn tọ́jú ẹ̀sìn ẹ̀kẹ́ ẹlòmíràn ìgbó ni wọ́n ní wọ́n lánàá ìjọba ká máa bí wọn pọ̀ sí nǹkan ìwá ni mo kórìíra kọ́ mọ́ pọ̀ má kórìíra rẹ̀ o tí bá rẹ̀ sí ni má kórìíra tó bá ti ní sí pẹ̀lẹ́ sí tó bá ti ní kórìíra nínú ẹ̀yẹn ìwò ni rògbà yọ àdàbí kíníkà ìwò ni kájí sókò tó bá ti ní sí fílẹ̀ èmi ní ìṣe ara ẹ̀sìn ní ìṣe bó èmú yẹn sí ní ìṣe náà nígbà tí ìṣe mi ọlọ́run ránṣẹ́ ọmọdé mi ní ìṣe ní pọ́blẹ́mù ṣé mi ọlọ́run ránṣẹ́ ọ ẹwọ wọn lòókù wọn sọ ọlọ́run bá ní sàdékún dáadáa wọn wọ́n ní bí ọdún mélòó lọ sẹ́yìn wọ́n ní ẹ̀rí pé mọ́tò pásítọ̀ ní èmi ní ìfihàn gbà yẹn náà ọlọ́run ní àfihàn pẹ̀lú èmi ní ìfilẹ̀ wọ́n lè ti filẹ̀ ní ìṣe but ó kó sóòtọ́ ọ̀rọ̀ yẹn ó ní ìwọ́n mú lórí kútùbà pé èmi tèmi ti yan ọ̀dá o ìsìláàmù ní àfihàn sẹ́mà ọmọ kì í pọ́blẹ́mù ọdún ẹni lọ́wọ́ kì í ṣe kọ́ àwọn sọ pé ṣùgbọ́n àwọn ọmọ náà ẹ̀bá àfàlà gbájá síbi kìíní kan lágbájá àdìtẹ́ bábẹ́ lòdì sọ pé mọ́kànyí mọ́kà yóò lò ìṣàkóso kó alọ́gẹ́ mọ́kànyí ẹwù ẹwà rẹ̀ wù ọkọ̀ sí pé kódà àwọn ṣètò wa ìkáwà bí òun náà bá ti dóde lórí fẹ́ yí kẹ́ẹ́ ọlọ́run ní tó jẹ́ báṣẹ́ wọn jẹ́ ni pé tó jẹ́ tó jẹ́ pé karihu ma anzala Allah بأنهم كرهوا ما أنزل الله فأحبط أعمالهم ọlọ́run náà tara bẹ́ẹ̀ gbogbo sẹ́tẹ́ sí mo bàjẹ́ tó ọba ti lè kórìíra tí mo ọlọ́run sọ̀kalẹ̀ mo ti bàjẹ́ okórìíra sẹ̀ríà okórìíra ayàká okórìíra kẹ́kẹ́ oní ẹni òta rẹ̀ sọ̀rọ̀ ọ̀bọ̀ tí mi ò láìkẹ́ má sọ o kódà má fi wùwà tọ́rọ náà ń gẹ́ sọ pé wà nàbí wà láàrín wọn ò tí ìdólùgbàgbó òdodo فلا وربك لا يؤمنون ọlọ́láwọ̀ èèyàn tí ìdólùgbàgbó òdodo حتى يحكموك فيما شجر بينهم ó nígbà tí ẹ bá tó ń gbà yìí pé ní tí bá ń ṣẹlẹ̀ láàrin wọn fún ní kú ànábí ọ̀wájú olùdájọ́ fún ní ara náà ti ṣẹlẹ̀ ẹja kàdéèsì kí láyé àpáni sọ lórí ẹ àwọn èèyàn ní bá nàbí ìdájọ́ ẹlẹ́lómi táwọn ọmọ pé mẹ́kàsọ̀ àti pàtí mọ̀ yóò ní ẹsẹ́ ẹsẹ́ tó bá nàbí bẹ̀rẹ̀ ọ̀dà ní ìwé àti rẹ̀kọ́mẹ́ndì wọ́n sọ àti ìbàmíyà ṣé gẹ́gẹ́ bí ọmọ lẹ́yìn mùsùlùmí tó jẹ́ ọmọ lẹ́yìn ànàbí tó bá níwájú ọlọ́run gẹ́ tó bá ní wọ lọ́yìn ní ìdí àṣà tó ìmọ̀ délé ìtìmọ̀ kà lọ à ń sọ pé nǹkan ṣẹlẹ̀ èwo lọ́dà ṣé tànàbí ní kámú ni àbí ti ṣéwù kan ẹ̀rọ àgbẹ̀bá ni gbé ọmọ bọ́ tàbá ọmọ gbọ́dọ̀ lọ́wọ́ rẹ̀ ثم لا يجدوا في أنفسهم حرجا مما قضيت ọlọ́run ni mo sì gbọ́dọ̀ ní ìkíníkíní kẹsí
gbọ́dọ̀ kórìíra ìdájọ́ tó bá dá àbọ̀rọ̀ tó bá sọ inú tó bá dá wọn gbọ́dọ̀ kórìíra rẹ̀. Wọ́n gbọ́dọ̀ jùbájú sẹ lẹ́tẹ̀ pátápátá fásẹ̀ wà nàbí. So inú rẹ̀ number talk out to 7 lọ. Number next alistiza kéèyàn máa sí yẹ̀yẹ́ pẹ̀lú tíṣẹ̀rí àgbéwá kọ́ ọ máa fi sí yẹ̀yẹ́. Ọ̀tọ̀ ni bẹ́ẹ̀ kó ra nǹkan, ọ̀tọ̀ ni kó jẹ́ pé tó bá fẹ́ sí yẹ̀yẹ́ nǹkan tó dára ẹ̀sìn lọ́wọ́ máa fi sí yẹ̀yẹ́. Òfin Ọlọ́run lọ́wọ́ máa fi sí yẹ̀yẹ́ pé èrí nǹkan orí inú gbẹ̀ orí òun ni ká máa dá nǹkan bójú láì sí ékó kọ́ ọ máa fi sí yẹ̀yẹ́ kọ́ ọ máa fọ̀rọ̀ láti ẹ̀ òbẹ́ ti pọ̀ bí pọ̀ kókó kẹta bí mọ́jọ́ pàmọ́jọ́ bí ẹ̀dá pàmọ́jọ́ bí ẹ̀dẹ́dẹ̀ kí ní kẹ òun ni kí ọmọ sọ̀rọ̀ lábẹ́ ẹgbó ìrùn gbà ní sọ́rọ̀ gbogbo tó bá ní ìsìn pẹ̀lẹ́ sí Ọlọ́run ni Ọlọ́run ní tí a máa wà níbi tọ́wà bí ẹ léèrè nínú Suratu Tawbah kọ́ ni Suratu Tawbah 65-66 لا يقولن إنما كنا نخوض ونلعب. Ọlọ́run ní tọ́wà bí ẹ léèrè ọ̀rọ̀ àmọ̀nà fíjì lọ́nà sọ débẹ̀ tọ́wà bí ẹ léèrè pé kí ló dẹ́ tún fi kiri wọn ni àníbí àkànṣáwàdà ní àmínì ẹ̀ nàbí ẹbá ń fọ́rọ̀ Ọlọ́run pàmìlì àmínì ẹ̀ àgbàrá bí sáàdà náà ni pé orí ló gbẹ yẹ̀wú kẹ́ orí kiri kàkàbí sáwàdà ni Ọlọ́run wà nàbí bá ń bí ẹ léèrè ipe abiláì ṣé ta ló tó fi pa mi ní ìrìn tí mo fẹ́ kàkalẹ̀ sí mi Ọlọ́run ni àbáyé ọ̀kọ̀rẹ́ tí ẹ ń kà fún yín àbá nàbí kóńtùn tẹ̀sítàṣìrò ilẹ̀ fi ṣe ta ló tó fi ṣe ẹ̀yẹ tó fi pa mi nínú àwọn mẹ́tẹ̀ẹ̀ta sáyé mi Ọlọ́run ni sánàbí ni ṣé ọ̀tẹ̀ mi Ọlọ́run gẹ́gẹ́ fúnra mi ni ọ̀dà náà Ọlọ́run wà níbi ìjọba sọ́mọ́ pé wọ́n mọ̀ wọ́n bí jáde kẹ̀kẹ́ mọ́ sẹ́ẹ̀ ti fẹ̀sí sí ẹ̀yẹ láti ẹ̀tẹ́lẹ̀ kọ́dí kàfárí tó Ọlọ́run ní ẹ ti di kèfè lẹ́yìn ìgbàdẹ̀ ti gbàgbọ́ tẹ́lẹ̀ báadẹ̀ ìmánì tẹ́ ti rí báyìí ayé ìlú ti èkìlẹ̀ àjù báadẹ̀ ìmánì kan ẹ ti gbàgbọ́ tẹ́lẹ̀ ṣùgbọ́n ọ̀pá ẹ̀fẹ̀sì sí ẹ̀yẹ àwọn ẹ ti kèfè rí wọ́n tó bá ní ìsìlámù ìbá jẹ́ máa tẹ̀rẹ̀ jẹ́ bẹ́ẹ̀ ti wọlé Ọlọ́run báadẹ̀ ìmánì kan lẹ́yìn ìgbàdẹ̀ ti gbà tẹ́lẹ̀ ọwọ́ kó fẹ̀sì sí ẹ̀yẹ ó di kèfè rí agbọ́dọ̀ wà very very careful pẹ̀lú ìsìlámù wa kò sí èèbó gan kò sí nǹkan tí a gbé kalẹ̀ tí ó sì ti máa terminate ẹ̀ lọ rọ petrol sáàyè engine oil ọmọ kejì ọ̀nà ọ̀kẹ́ máa wò lé engine lásán báyìí kìí ṣe engine mà tí ìjẹba gbé kalẹ̀ fún nǹkan tí ó wà ní iṣẹ́ rẹ̀ mà kìí ṣe nǹkan mọ́nà ọkà wọ́n mọ́sálásí ní ẹsẹ̀ mùsùlùmí lẹ́yìn rẹ̀ ó ní asẹ́hẹ̀ ìdán àsàsí ogun magic gbogbo tó kó sínú ọ̀nà gbogbo ọ̀nà tí ẹ̀ bá gbà padà ó lè jẹ́ ìjẹ́ ni pé kí nǹkan gbé àwòrán tó dá wá tó jẹ́ pé irọ́ ni kìí ṣe bó ṣe rí nù wọ́n ṣàṣìyàn wọ́n mọ̀ tí ń ṣe mọ́ gbogbo àwọn apátẹ́mọ̀ pẹ̀lú náà kálù pé wà ṣàṣì wọ́n sọ fún yàn pé òkú rọlẹ̀ yóò ṣe bàbá láti rí lọ́wọ́ wọ́n lè bá tèèyàn jẹ wà láìkèfè rí ni Ọlọ́run wà láyé fún ìsáhíwà Ọlọ́run ní gbogbo onídẹ́ pátá gbogbo bí ọwọ́ àkájìrì sọ́rọ̀tọ́ 69 kèfèrí sí ni àmọ́yáyà lọ tó tọ́ka sí léyìn nínú rẹ̀ òní ká gbà wípé àwọn èèyàn kan bẹ tí wọ́n jáde kó lábẹ́ àṣẹ Ọlọ́run pé àwọn ilé ayọ̀ bá wọn wí pé àwọn kan bẹ táyọ̀ bá wí tọ́lọ̀wọ̀n ọ̀yọ́ ẹni kẹ́kẹ́lẹ̀ kágbàkáwọn kan tí a rí ogun tẹ́lẹ̀ sọ ọ̀kà wọn sí àwọn èèyàn ọmọ ìjọsìn lọ́sọ̀ Ramadan ṣé wọ́n sì máa sọ wọ́n máa mú ní pé tọ́ ọba rí táà ìjọsìn tọ́ ọba sọ pé ṣé wọ́n ìjọsìn ni gbogbo ààwẹ̀ tó ọgbà wọ́n sì mọ̀ kọ́lẹ̀ kọ́ gbà wẹ̀ torí báwa ti dé mọ́rítàbà kan
ojú ti dojú lọ kẹ́yìn náà wá gbà káwọn kan ń bẹ tí wọ́n jáde kó ń bí àṣẹ Ọlọ́run pé àwọn àbá ti kọjá báwọn wèrè kan bẹ́ẹ̀ bá dẹ̀ ó ti kú inú àwọn wèrè ó sọkúsọ kí ni dákọ rẹ̀ ó ti kú dànù ṣéwù kan wá kú ṣéwù yẹn bẹ lọ́nà Ìbàdàn bí náà ni inú Ìbàdàn bí lọ́wọ́ ọwọ́ wá di òkú rẹ̀ wọ́n wá bẹ́ẹ̀ kó ṣéwù ló sáré wọ́n ní ẹ̀rọ ti da ìpẹ̀lú ọ̀nà hàn mo ti sáàkì mú kárà àti nàkíyè kò ní bèrè kẹ̀kẹ́ lọ́wọ́ ṣéwù àwọn wíìlì ó ti mẹ́jọ lọ ó ní mo ti sáàkì wọn mo kára tí ó ní mo ní bílérì gbogbo kéré jẹ́ mọ́rọ̀ bùkà mo ti sáàkì wọn oníṣègùn kó lẹ́jọ́ wọn bílérì ọ̀rọ̀ tánà bí gbé sáàdì bùnú máa ẹni tí a rí sùn Ọlọ́run ní nítorí ikú kú tánà bí ìsáré lọ pé 70,000 mẹ̀lẹ́ká wà tí wọ́n bọ̀ kó wá wẹ sáàdù kó wá bára síra ànábí wà gbé ló sáré ànábí gẹ́gbù ẹ̀kọ́ ni a sáré bí kílódé ànábí ní sóyè tó gbé ló sáàdù sí ló sáré kí sáré òkú ma ànábí ní tó wájẹ pẹ́dà kan bẹ tí ó là níbi fífún ma sáré sáàdù ilẹ̀ ẹ̀kọ́ là ẹni tó wọn 70,000 mẹ̀lẹ́ká wà kó wá wẹ̀ kó wá kí o sí la tí àlàrà sí Ọlọ́run gangan mi nítorí ikú kú tí mo tó wá gbérù rẹ̀ nù sáré tí sáré kọ́kọ́ tó wá fún wọn kò sẹ́dá kẹ̀kẹ́ láyé tí ó là ń bí fífún ma sáré fífún ma sáré èsì ìyá sáré fífún ma ni pé yóò kọ́ fún mọ́yàn pé ẹgbẹ́ mi sínú ẹgbẹ́ yẹn sínú mi náà yóò fún ma lẹ́fún àtọ̀ wọn bọ̀ tó sì kó tó ẹsẹ̀ wọn fẹ́ padà tánàbí bu ẹkú tánàbí ìsìn ọmọ tí a ń fún lọ́yàn lọ́wọ́ tí ò tí ì sọ̀rọ̀ ọmọ tí ò tí lọ́nà oṣù lọ́rọ̀ ànábì gbé nù sáré ànábì tó bu ẹkú wọ́n ní kí ló dé ànábì ní sísọ ẹkú sáré òkú fún mọ́rú ọmọ ẹ̀ ẹnìkan ló sáàkì mú kára ti nàìjíríà inú rẹ̀ mọ̀bọ́ àwọn kìlọ̀ mùsùlùmí ká máa ran ọ̀sẹ̀ bọ́ àbí kéfèrí lọ́wọ́ against mùsùlùmí fẹ́rí sáà lè dìbò àbá lè dìbò èmi ní pọ́lísì kan ìyìn ní tẹ̀ka fún kéfèrí láyé mi tí ma bẹ́ pé mo fẹ́ sọ̀pọ́tì ìyẹn ọ bọ́ọ̀bà wọn sọ́ra pátí ó jọ sọ̀pọ́tì kéfèrí ọmọ ìyá mi mùsùlùmí wà nílẹ̀ ìwọ̀n àní kéfèrí lọ́kẹ̀ káwá fọ́rọ̀ òṣèlú rẹ̀ ká máa wá kó kéfèrí lọ́wọ́ against mùsùlùmí Ọlọ́run ní gbogbo ẹnikẹ́ni tọ́ba ilé tẹ̀láwọn ọ̀sẹ̀ wọn fa innahu minhum wọ́n náà ti dára wọn. ayyuhalladhina amanu la tattakhidul yahuda wan nasara awliya. Ọlọ́run ní mo gbà ẹ̀yin olùgbàgbọ́ òdodo ẹ má mú Yẹhudi Júù àti Christian ẹ má mú ọlọ́rẹ̀ ayò súrà wọn ni sọ́tù Máídà àyà 51. Ba'duhum awliya'u ba'd. Ọlọ́run ní àwọn ẹjọ́ ọmọ ẹ̀yìn sí ìparí sí ẹjá maintain peace ká nífẹ̀ẹ́ ara wa tí àwọn ọmọ kákò ra ara wa ni sórí ohun tó jẹ́ fún ọmọ tó jẹ́ fún ọ ajọ́ tó jẹ́ fún àwọn àtijọ́ ń wára wá lọlé ìfẹ́ ọwà ń bẹ Ọlọ́run sì lè wọ̀ ni torí pé ń tọ́ ọba nífẹ̀ẹ́ mi tí bá tó sí lálẹ́ kìámọ̀ ni wọ́n tọ̀ sí ọ̀nà jẹ́ ìfẹ́ tẹ́ ń pariwo gẹ́gẹ́ tó bá ti di pé a bá ti jọ di kòríkòsùn àdáwòdé tí Christian bá ń yọ́nú sí ọlọ́gbàgbọ́ principle kan ni tí Christian bá ń láìkì tó ní wọn láìkì ṣe òkè nìkan irú wà sí wọn láìkì gbàpáyé rẹ ti bàjẹ́ ló fi láìkì ẹ̀ ó rí pé pọ̀ sẹ́kùn kankan sí ọ lájú pé ọkàn jó kọ mùsùlùmí òsì kírun nìkan gbogbo òbí rẹ̀ sí yòókù òríro ó rí pé ọgbàdún ayé ẹ̀ ti bàjẹ́ ó rí pé èso lóòótọ́ ọ̀rọ̀ tọ́lọ́bà tó dáa gẹ́gẹ́ sọ pé wò ní nífẹ̀ẹ́ wa ó ní wò ní yọ́nú sí ọ sọ́mọ̀ ní wá parọ́ wọn lára àgbẹ̀gbọ̀ Ọlọ́run ní wà náà tẹ́rí lọ áńkàlì Yahudi wọ́n lára sọ̀rọ̀ àtẹ́sẹ̀ tẹ́bí ẹ̀mí lẹ́ta wọn Ọlọ́run ní wò lè yọ́nú sí ọ Yahudi ní o nàṣọ́rọ́ ní wò àgbà tó bá tó dàbí wọn wọ́n rí i pé ọ̀kàn bá àwọn chọ́ọ̀chì ni ìròrí àwọn ní wọ́n ti gbọ́ ìmọ́lẹ̀ wọ́n ti gbọ́ òkùnkùn ọ̀nà agbárí ẹ olùsí oúnjẹ kújẹ kó tún jẹ tọ̀lá oúnjẹ wọ́n ti káńsù December 25 ní Bethlehem àmì bí mọ̀mí ṣe ẹ̀jẹ̀ rí rí orí rẹ̀ ilé ẹbí Jésù sí gẹ̀mọ́ lọ sí December 25 wọ́n bẹ́ kú bẹ́ẹ̀ bí olùsí
ajẹ́rìí gbọ́yé bíbá láì fún gbọ́yé mùsùlùmí wá ń dàpé ẹ dákun ṣé ajẹ́gbé kọ́ ni alájẹgúnrò mountain of fire gbọ́yé alájẹgúnrò lójú òsì wọn làwọn ẹ̀sìn dalẹ̀ rú ni sọ̀rọ̀ dalẹ̀ rú nìyẹn a ní tí a ṣe àwọn bá wọn jà ní pé tí a ṣe yóò sí nẹ́ẹ̀sì yín kọ̀sẹ́ẹ̀dì fún ẹbọ ni tó bá wà nẹ́ẹ̀sì wọn àjọṣe tí Christian bá tọ́ bá bímọ tọ́ pẹran súnmọ́ ohun tó gbà lábàpá àjẹun bẹ́ẹ̀ tó bá lóun sì kórè ìjọ́ọ̀tì tó bá lóun lọ sí ìdúpẹ́ oúnjẹ ni kì í ṣe oúnjẹ ẹbọ àlejẹ́ tó lọ́nà sọ pé wọ́n tọ́ amúlẹ̀dí náà ó tún ní kìtàbà hílò lágọ̀ ṣùgbọ́n tí ẹ̀fẹ́ lè sọ nílá sọ pé kò sí kí nínà kọ́nà tó bá jẹ́ pé ọdún ìyàwó àánú bíbélì ìgbé kún wọ́n sẹlifrétì ẹ̀ tó bá dásìkò ọdún yẹn tẹ́ bá ṣe ń jẹ àlejẹ́ ibi táyà ń lọ nìyẹn bọ̀tẹ́lẹ̀ kò sí bíbélì gẹ ẹ wà nínú àwọn àfáà tí ọmọ sọ̀pọ̀tì wọn àwọn bídíà táwọn náà yóò bídíà nu mùsùlùmí táwulẹ̀ ń bá jà pé tí ó sì ní ìsìlámù lẹ́sẹ̀ àwọn náà wà máa sọ̀pọ̀tì àwọn bídíà nu ti kírísítẹ̀nì náà àwọn tó wá jálùsù náà nu ti kírísítẹ̀nì bí àwọn nípàdẹ̀ àwọn náà máa gbógun ti àwọn alùsù náà nu ti àwọn kírísítẹ̀nì náà nípàdẹ̀ àwọn agẹ́rì àwọn náà máa gbógun ti àwọn bídíà nu wọn bí àwọn CAC mọ́tò ومن يتولهم منكم ọlọ́run ẹ bá tẹ̀lé wọn nù yín فإنه منهم ọlọ́run ló di kílẹ̀ ọlọ́run ti di pàtì wọn nù إن الله bọ́ bá ti lè tẹ̀lé wọn القوم الظالمين. kúránì ní ìdálùsùn náà báyìí ló kì í ṣe jà òun ni wà tó dáa pẹ̀lú àwọn kírísítẹ̀nì tó wà ṣébi oúnjẹ láti àwọn wà tó dáa yín kan ṣe ọ́ wàláì òun ni wà tó dáa mo tún fọlọ́ ọ̀sẹ̀ lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ yín tẹ̀ka ẹ̀ka máa halẹ̀ lórí Facebook rọ lásán táwọn ọba wọn gbé ni wọn gbẹgbẹ lé wọn yí mi ká gan ni táwọn bọ́lá yí mi ká àìdọ́nse ni wọ́n sì mọ̀ kẹ́kọ̀ọ́ alájí ìjẹ̀jẹ̀ Christmas wọ́n yà ló bá dùgbà lé ẹ̀mí ló ní gún gẹrẹsẹ̀ sí àti ṣe gún gẹrẹsẹ̀ sí àti mo ní mùsùlùmí ma yàtọ̀ ètò tó wọn rí tó jẹ níwọ̀n ni ẹsẹ̀ bẹ́ẹ̀ ni màá dùn ṣùgbọ́n nǹkan ní dáwà pọ̀ ní dáadáa kódà ẹlòmíì gbẹgbẹ pé kí bọ́ wọn mọ́sálásí táàbù kan mi ìfọ̀ pé kọ́pì kẹ́mi lọ́dọ̀ tí ẹni tẹ̀mí wọn máa pa ṣe bó mi ni torí tí ní òde blọọkì ọ̀nà yìí ó kẹ́lẹ́ bá máa àwọn oníṣìí ń gbàgbẹ́ kí ní òde máa tí ó ẹ̀yẹ máa gbà ní ọ̀nà tó yẹ kí n blọọkì mú ni kí wá sí pé mo ìyìn kọ̀nsídà mùsùlùmí kẹ̀kẹ́ torí kírísítà mo kọ̀nsídà pé kẹ́lẹ́ bá máa ráyè gbàgbẹ́ wọn bá máa bí kọ́ọ̀tù fún ẹ̀dá kò sẹ́yìn iṣẹ́ wà kẹ́lú bá ń lọ ni wọn ò sì lè má bọ̀ wá sí tí wọ́n sọ pé ó léwu wọn ò lè má gbọ́ wọ́n gbọ́ lórí wọ́n tó wá máa ń gbọ́ àṣà alẹ́ ẹjọ́ Sunday yẹn láti máa kẹ̀tì mẹ́lẹ́ gbọ́dọ̀ mú wọn ò lè má gbọ́ wọ́n pèsè tàbá yìí tí Friday wọ́n ó gbé tí bá ti dá lọ́jọ́ tuntun àlàjì àwàlẹ̀ ta sí lánàá sọ́fàjà ni dìde náà ṣe á sí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ilẹ̀ níwà ìwọ̀ òsìwò lẹ́nu èyí tẹ́ gbàdán ẹgbàdán tó ẹgbà àjẹgbọ́n oúnjẹ bẹ́ẹ̀ sí jẹ́jẹ́ mọ́lúdì ìkí láti ẹjọ́ yìí níbo ló ti sẹ́kù tẹ́ tó ṣe mọ́lúdì mà lórílẹ̀ ayé tí ẹ bá ṣe Nàìjíríà wá bí ṣé mọ́lúdì ẹ̀ ń ṣe mọ́lúdì ẹ̀ lórí ìṣẹ́wù ẹ̀ ń ṣe òkè gba mọ́ òkú kọjá omi ògbẹ́ lọ ìròyìn anábìdá mi tẹ́ ẹ sọ ṣé wọ́n tún ṣe sọ́gbà nàbí December àti wọ́n ní Ramadan mo ò sí ní ẹ̀ka mọ́ ẹ̀mí náà wá rọ́ bídí ẹgbẹ́ yín nínú ẹ̀sìn mi ẹ wá lọ sọ̀pọ́tì wọn ẹ má dọ́gẹ́ jẹ Christmas kẹjọ lọ jẹ́ pé ọ̀run ẹni tuntun láti bẹ̀ ó ní àlèrọ kí ni ògbórí kò nípa òfin Ọlọ́run mùsùlùmí ní mùsùlùmí lè tàbí àwọn kẹ̀kẹ́ kú ní ọlọ́ni wà mọ́ ní àárọ̀ àndíkiri ومن أعرض عن ذكري فإن له معيشة ضنكا ó ti pé méjìlá báwọn torí àsìkò títà tí mo ti ní máa sọ ó sì lé ní ìṣẹ́jú bí márùn-ún kàrà náà sọ àfààní ọlọ́ọ̀bẹ lọ gbogbo táàsì pẹ́sọ̀ ní bí mẹ́rin lọ torí bí ìdúgbà tí yàn tráfù kúrò ní ìlú òní bí ìjẹba wa kọ́dà tó àdúgbò ẹgbẹ́ ìmọ̀ kọ́sùn bí kọ́lọ̀ kọ́ sànà wa àfààní ọlọ́ọ̀bẹ lọ ìta kọ́lọ́ sí ìgbàlẹ̀ ìdàgbò gbogbo táàsì so táàfì jáde kúrò Islam ọlọ́mọdé ọ̀rọ̀ nǹkan láti lè ṣe tó wá kó nìkọ́lá táàrùn mọ́ ẹ̀sìn ní ìkọ́lọ̀ mú ọ̀dọ̀ tí mùsùlùmí ọ̀bà láníyé eléyìí ẹsẹ̀ mùsùlùmí gidi tó ọ̀bà láníyé eléyìí òkè orí ilé tí mo wà àdáwò tí ó mú mi tí ń sọ pé ìsìn ìsìláàmù mọ́
tàbí wọn àṣẹ ìsìlámù tí wọ́n ní wọ́n rí jẹ́ tí ọlọ́mọdé ọ̀sẹ̀lẹ̀sẹ̀ nípa ọ̀fẹ́ subhanaka wa bihamdika ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk subhana rabbika rabbil izzati amma yasifun wa salamun ala al-mursalin walhamdulillahi rabbil alamin. Jazakumullahu khairan. Ẹ jẹ́ ká sọ pé jazakumullahu khairan. Ọlọ́run bá wa san yín ní ẹ̀san dáadáa. Ọlọ́run lè kún dáadáa yín. Àwọn àfáà tí wọ́n tẹ̀lé wọn ọlọ́run ṣàpá wọn náà. Náà kódà bí pé kí wọ́n máa dàkẹ́ mọ́ ni bí wọ́n máa dàkẹ́ mọ́ jù wọ́n torí pé àsìkò àlẹ́bí táwọn olùmọ̀ wa ibi tí wọ́n ti wá náà ibẹ̀ ó jìnà gan ọlọ́run bá wa ṣọ́ wọn délé olóòkun ọlọ́rọ̀. Gẹ́gẹ́ bá ṣe máa ń sọ ẹ̀mọ́jẹ̀ ká máa pẹ́ dé àwọn gan síwájú ọ̀pọ̀lọpọ̀ wa dé ibi náà ti wá jìnà ọ̀la ìprógrámù wọn lẹ́pọ̀ àyíkò sáyé òpúpọ̀ tó tó bá wọn náà. Lẹ́yìn náà ẹjọ́ síwájú ìbéèrè afẹ́sáré kéde inshallah ta'ala ní oṣù tó ń bọ̀ mọ́sí ọpẹ́ ló yẹrú ní January 28 inshallah ta'ala ibẹ̀ náà ni ẹ̀rùn yóò ti program ti wáyé ní oṣù tó ń bọ̀ tó bá di February náà á tún ní February 25 yóò ti wáyé ní náà olóòkàn ìrìnkan wa lọ́wọ́ olóòṣẹ́ ìrìnkan wa ju àsìkò náà lọ. Ìbéèrè gbogbo tó bá ní ìbéèrè wọ́n ní àwọn ọ̀fẹ́ kí ìbéèrè pọ̀ rárá èèyàn bíi mẹ́ta mẹ́rin gbogbo tó bá náà wọ́n àwọn obìnrin ti kọ́ wá wọ́n ti kọ́ náà tú bàbá wá ní àwọn ní ìlú náà ṣé ó ti tó bá tírí ó ti dàwà náà láti ọ̀dọ̀ àwọn obìnrin wọ́n ní àsàlámù aláìkùm pé ẹjọ́ kí ni èèyàn lè ṣe láti jìnà sí àbí láti dá ìbùnú angry nígbé àbí ángàlẹ̀ wọ́n ní kí ló lè ṣe láti àbọ̀ ìbẹ̀. Wọ́n kọ̀ kan náà sẹ́nàs wọ́n ní wọ́n lẹ́yìn wọ́n ní wọ́n ní bàbá tí ó fi àwọn tó fi ọmọ ẹlẹ́kàn tó fi orí àwọn ọmọ gbá ara wọn kí ni kí irú ọmọ bẹ́ẹ̀ ṣe bàbá tó fi orí àwọn gbára wọn kí ni irú ọmọ bẹ́ẹ̀ ló ṣe náà ẹni tí wọ́n fúnra ń gbára wọn wọ́n yẹrí ara wọn kọ́mọ̀ tó gbára wọn sọ pé wọ́n dájà lẹ̀ gbogbo tó bí bá rí kó ṣe ẹ̀ ní ẹ̀kọ́sẹ̀ látàkà ẹ̀yìn lẹ́wà gbọ́ra yín ẹ̀ tí mọ̀ kí tọ́lọ́ gbádà mọ́ sí sí náà torí pé ọlọ́run ọ̀dọ́ wọn lẹ́ tí ó wà máa kọ̀rẹ́tì òbí ẹlòmíràn tí ó fi gbàrí ìdènà ọlọ́run yọ kọ̀rẹ́tì wọn náà tó dáa tí ó sì gbọ́dọ̀ pọ̀ sí látara wọn ìtọ́lọ́run sì gbé àdánwò rẹ̀ sínú ìtọ́lọ́run wá gbàdánwò sí federal capital ní tó sọ̀rọ̀ lọ orí sọ̀rọ̀ wọn náà mọ̀jà pọ̀ sí látara wọn so a kò wọ́ ọ̀tọ̀ lọ́rùn a sì mọ̀ bá sì ra pákéjì wọn sí ẹgbẹ́ kan ẹ̀kejì láti ìbínú so èèyàn máa fún sí bẹ́ẹ̀ tí ẹ̀ bá ti èèyàn máa bọ́ wá sí wọ́n máa fún sí bẹ́ẹ̀ ìbínú wípé ọ̀gá orin ní pé làtàbíọ̀ so kí wọ́n á pọ̀ lẹ́tí ọmọ ìṣàwójú blẹ́mẹ̀ṣẹ̀ sọ́nà rẹ̀ jí ọmọ ọ̀pọ̀ lẹ́tí ọmọ ìṣàwójú blẹ́mẹ̀ṣẹ̀ sọ́nà rẹ̀ jí nítorí pé ìbínú ẹ̀ńtọ́ náà ń bá fi ṣàbẹ̀wò fún orí ikú lágbára so yóò bá dá sọ wọ́n tẹ̀ bá máa ń bínú ọmọ wulẹ̀ ti sẹ́mọ́ torí pé gbogbo iṣẹ́ tó bá ṣe lógún ọdún ìjọ kan ṣe báyìí ní òkú ìlú ìdáwó ẹ̀ so kì í sáwọn ìbínú wẹlẹ tá à ń sọ tá ẹ̀yìn ẹ̀mọ ẹ̀yìn náà mẹ́ta kò ní ìbínú tẹ́kún kò bá ṣe tán lára rẹ̀ ó tó wálẹ̀ so èṣù ti bá dá sí inú kọ́mà kọ́ sàmọ̀ ọ̀lára. náà jazakumullahu khairan láti orí àwọn látọ̀dọ̀ àwọn ọkùnrin. Àwọn ọmọ ní ọlọ́dún pé ẹni tó fẹ́ Christian ní tó ní àwọn Christian tí wọ́n sì fi wọ́n sí dáadáa sí àwọn ọmọ wa tí ó wá ní àsìkò ọdún tó lè sọpọ́tì wọn. tó lè sọpọ́tì wọn ní gbogbo àwọn fún wọn ọjà ọjàbà. ẹlẹ́ẹ̀kejì ó ní àwọn lọ́wọ́ àṣà àwọn ọmọ ọ̀tá tí wọ́n gbádùn tí wọ́n sì kánívà wọ́n wá ta àwọn tíkẹ́ẹ̀tì àwọn stíkà tí wọ́n sá
wọ́n sáà sọ di ìjà ó ní pé wọ́n rẹ̀ sí ní náà sí ẹ̀ lè fún àbí yóò lè fún àbí. So ẹni tí kí n gbé látòrí àná so tẹ́lí gbogbo àwọn béèrè tí àwọn ọmọ béèrè bí èèyàn bá ṣe ní ó níta ní ilé ẹ̀sìn fẹ́ béèrè pẹ̀lú rẹ̀ kókó dásìkò ọdún owó ti mọ̀ stáǹdì rẹ̀ so wọ́n ti mọ̀ lóyè tí yẹn jẹ́ àwọn béèrè yẹn bí kẹ́nìkan kẹ́ níjọ́ nìkan lè lómi fẹ́ yẹn ju ọ̀rọ̀ bó lè ṣe lọ́dọ̀ àná kókó níjọ́ gbéyàwó ìsì dẹ́rẹ̀ náà pé alẹ́ káwọn afá kó ṣe wá sí alẹ́ kó ṣe yé kíní kan bẹ́ẹ̀ bá sáré pé ìfúnra ìfúnra sọ no bó lè ṣe lọ́dọ̀ àná tẹ́lẹ̀tẹ́lẹ̀ ẹ ti jọ sọ ẹ ti jọ pa ẹ ti jọ dé so wọ́n ti mọ̀ ẹ̀yàn bí mo fọ́ mọ lọ́dọ̀ Adébóyè ìyìnlẹ̀ fún ní nǹkan lásìkò Christmas because ó wulẹ̀ tí mọ̀mí kókó fún mi lọ́mọ tẹ́lẹ̀tẹ́lẹ̀ kì í jẹ́ pé èèyàn compromise so èèyàn ti wá ní dáadáa kó tó di dọ́ọ̀dún láwọn dáadáa míì bẹ́ẹ̀ pé tó bá di dọ́ọ̀dún tí wọ́n wá fún ọwọ́ rẹ̀ no fúnra gan náà sọ no bàbá lágbájá tí ẹ̀rọ mà ní Ádámù wà náà wọ́n gbà ń tọ́ bá gbé lọ́tọ́ bá ti náìsì tó sì lò lọ tó bá ti náìsì tó lò lọ́wọ́ no ẹ̀sìn náà ni o tó lóò ti sí dáadáa mí ìtọ̀ yàtọ̀ sọ́rọ̀ ọjọ́ ọdún ìyẹn ni ká ní lákẹ́ náà àwọn oníkálẹ́fà ń lọ tí wọ́n bá rẹ̀ ń tọ́jọ́ mùsùlùmí tó rúgbó báyìí àwọn gẹ́gẹ́ máa ń mọ̀ àfà àgbọ̀nkẹ́ ní fa àbíṣẹ́ fa ni àtọ́ àdìjọ́ mẹ́rin máa gbà mí èsì eléyìí àwọn àdàlà àbíjọ́ ṣe kì í ṣèjà eléyìí ní sẹ́ni pẹ̀lú ògbọ́nà ẹ̀ ní ṣíṣe ẹ̀sán mi ọlọ́pàá gan àbádùá máa jẹ́ kó béèrè nǹkan lọ́wọ́ wa ọba dáadọ́ á sì ẹwà ń dà ọ̀gá ẹ̀ ní fẹ́ fún bọ́sọ̀ ilé àmì tó ti sàbílẹ̀ òtún wọ́n kóòdì láàúlà wàláàbùwátà ẹ̀fọ́ alábìrà tẹ́yìn nínú àti ìdáná kì í ṣe kó nǹkan láwọn pẹ́ sẹ́mìnà ń dá dúró látọ̀wọ́ ẹ̀dá ní ẹ̀tẹ́wọ́ ibi ká nípa tẹ́fẹ́ sí wọn ní sí ìta wọn ní sí àmì ní ọmọ sí ó ti mọ̀ wádà kó láàrin wọn lóò sí sanwó but ó lè jú ẹjọ́ ti rí kí ní kẹ ẹjọ́ máa kó wà láà ẹfẹ́ lọ sọ ẹfẹ́ ọdún Christmas orí méjì ní ẹ̀nà ní ìyàwó Christmas mo fẹ́ mọ méjì ní ẹ̀nà àwòrán second ẹ̀dùn ọ̀gbọ́n mi lọ́la tí ẹ̀ bá fi ọmọ tó kí ni kọ́kọ́ ti ṣe kí o ní ṣe ọ̀tẹ̀ ìwé ní kọ̀kọ́ tó gbogbo aláàtí tó tẹ̀ bá fi tán kí o mú sẹ́kọ̀ọ́ dání tí àwọn ọjọ́ náà jẹ tó àwọn kọ́kọ́ tó lọ ẹ̀kọ́ mú dání yóò jẹ ẹ̀ka àbíà. náà ẹ̀dẹ́ náà last round ẹ̀dẹ́ àṣìmọ̀ àdẹ́dẹ́ àṣìmọ̀ ìbẹ̀ká ṣò bá mi ní ìṣẹ́ náà sáàlì kí wọn mọ́sí àmàdíà bá alẹ́kírùn ní mọ́sí àmàdíà ṣùgbọ́n àlejò lẹ́yìn àmàdíà so ìyẹn lè wọ́n mú tásí mo ti kírùn ọ̀nà àdúgbò àpáta iná ni mo wá ń tọ́nà ọ̀gànkan máa sí àmàdíà kankan náà wà tó sí kan níbẹ̀ lẹ́ àzíbẹ̀ kírùn àti pàápì àìsàn nuwala àti kírùn gbà tí sọ lórí ìdìrú fún mi gbogbo ilẹ̀ mọ́sí tásí ni tó ti báyìí mọ́ wọn ní ṣọ́ọ̀tì mo lè gbé kìíní bẹ̀ ẹ̀bá ń gbálẹ̀ sí wọn ọ̀dà ikọ̀ bẹ́ẹ̀ ẹ̀bá ń gbálẹ̀ gbogbo orílẹ̀ bí wọ́n lẹ́gbẹ̀ẹ́ ti so mo rò pé yóò bá ti yé àmàdíà àlékírùn lẹ́yìn rẹ̀ ṣùgbọ́n máa tó bá kọ́lẹ̀ àlékírùn so lórí iṣẹ́ àfà bàbá ní gbogbo tá ọ̀sẹ̀ àwọn àti wà ní iṣẹ́ lọ́wọ́ yóò sọ láti tẹ́rí ilẹ̀ Yorùbá ìrìn àti dà nǹkan papọ̀ kì í ṣe bá a ṣe dà pọ̀ kì í ṣe bó ṣe bẹ̀rẹ̀ nu àwọn bàbá wa láyé ọjọ́ wọn ò yọlẹ́ o àwọn bàbá yẹn níṣẹ́ lọ́wọ́ ojúkẹnu wọn tọrọ àwọn bàbá wa àfà kódà olójú àfà bí mi ṣe kéré gbogbo àfà àtàwọn àtúntò nígbà táwọn kékeré tà lọ lé kéwulé wọn lóko tí wọ́n dá wọn a máa kó alóko ń jọ sátidé táàgì àwọn bá ti kó òbí nǹkan a nígbà náà ní iṣẹ́ tí wọ́n gbà ó ṣòro kí wọ́n tó níṣẹ́ mi ìyàtọ̀ sí ibẹ̀ àwọn kàbá wọn dáko wọn dèjà kan àwọn iṣẹ́ tó ní ṣe pẹ̀lú iṣẹ́ ilé oníṣẹ́ yẹn ní ṣe nítorí pé àáfàá skáàsì gbà náà láti bí dápàtà ó lè jẹ́ mọ́mù kan ní kọ́ńtò gbogbo àwọn àbàtọ̀ wà ń bẹ́ ń gbà náà tẹ́lẹ̀ tọ́pọ̀ oní ọkà sámúbí oní ẹ̀lú tàrí lọ kí ní tìbòmí yóò tó wọn bẹ̀rù nígbà táwọn ilé bá dá ní ẹjọ́ tí wọ́n dá kí ní kẹjọ kí ní wulẹ̀ wákàkí mọ́ wọ́n dá wọ́n sáfúnjọ́ ní ṣùgbọ́n ní máa sì kẹ́ ní ìsì àfáà méje wà bẹ́ẹ̀ òde súnú ọmọ dé wọn lòde súnú ọmọ wọn pa 3,500 àfáà méje 3,500 polisi kú 500 ìmáàmù bó ti ọkọ̀ yọ 2,000 ìmáàmù ó sì ọkọ̀ yọ 2,000
ọmọ yìí àwọn mẹ́fọ̀ kún ọmọ yìí kún 1.5 wa àwọn bàbá yẹn bí wọ́n ṣe ṣe nìyẹn wọ́n wá láwọn sẹ́mi lọ́wọ́ ẹtí ẹ̀ ń bá dáko ẹtí ẹ̀ bá ṣe gbogbo ẹ̀ iṣẹ́ ẹ̀dá àfa ẹ̀ lọ́dún sí wájú òtì sẹ́ni ká kọ́ máa ń kó ká gbowó ká ṣe ilé yẹn iṣẹ́ kan ni ṣùgbọ́n ọwọ́ àjòkò fojú sálábẹ́rú káàkiri àdúgbò ilé olówó bímọ nítorí arábẹ́rẹ́ ṣe gbá èèyàn pààrọ̀ yóò sì jẹjẹkújẹ kò sì ní lóòótọ́ ọ̀rọ̀ sọ yóò sì bá yé àwọn èèyàn jẹ́ ìyẹn Christmas ọ̀tọ̀ sẹ́yìn láti Christmas àti 31st ìlú kan náà ọjọ́ ìbí Jésù náà wọ́n ń ṣe so ọjọ́ ìbí Jésù wọ́n fi 25 wọ́n lọ ní 31 tó ti yé báyìí pé wọ́n ṣe súnà rẹ̀ àwọn ará Róòmù lọ wá ní wọ́n ló sàtẹ́ ń bọ́ lọ́nà 25 wọ́n ló sàtẹ́ ń bọ́ 31 fòjúmọ́ wọn wà jẹ́nọ́sì gẹ̀gẹ̀gẹ̀ January 1 so òòsàn yẹn kó ṣe ní gidigba ni ó yẹ everybody kẹ́kẹ̀ẹ́ wọn sọ fún akẹ́ ẹ̀ kí àwọn ti bí ọ̀gbùsà ó ṣe tí mo ló ti wá gbogbo nǹkan wà padà pílẹ̀ rẹ̀ náà tọ́ba ní kí làwọn lọ́mọ́kà ṣiṣẹ́ pílẹ̀ bí tó ti wá kọ́nù ni àṣìmọ̀tàwà fún Nàìjíríà wọ́n bá ti máa ń ṣe tó máa ń ṣe ní ọdún kẹ́kọ̀ọ́ special tàbí fọ́sì kẹ́kọ̀ọ́ ọdún tó tó ìwòlànà òkun bẹ́ẹ̀ ìjìrà gan àti kò ní tuntun rẹ̀ àti ìwúfẹ́ wà lóṣù kejì báyìí oṣù kẹfà sí oṣù kẹfà so kí wá ní tuntun bẹ̀ ẹlòmíràn ní nígbàtẹ́ wọ́n ń tààkò ọ̀tọ̀ ní táwọn sọ ẹwò wọ́n ń tààkò ẹ bèrè pé sẹ́mọdé ti jìrà ṣé jìrà náà ń bẹ̀rẹ̀ kò sọ̀rọ̀ déètì là ń sọ débi à ń lo December 24 àmọ́ ìjìrà náà a sì mọ December a sọ pé àdébí kò ń ká àníkọ́ sọ́dọọdún tó fẹ́ sẹ́líbrétì làwọn bọ́ ọjà lé lórí sáà ní pé ká má lò ní sẹ́bí ìlànà Nàìjíríà là ń lò kíní ẹsẹ̀ wá ń lò ẹbí gbowó oṣù àníká aláwa kórajọ pa abọ́ bẹ́ẹ̀ tí wọ́n bá ti gbà wípé in tó ṣe ọkà sí lásán ni kì í sẹ́sìn táwọn òsì ní gbalada tó sì táwọn èsì náà tó ní kì í ṣe fẹ́ gbalada ẹ̀kọ́ wá sí ra wọn ní o àwọn náà ní bọ́ọ̀dì yàn but oníwọ́n wá special prayer fún kí ni irú ìjókòó special náà fi dà kílẹ̀ rí ẹ̀ ó ti dẹ̀sìn ṣùgbọ́n tó bá tí ó yẹ́ pé àwọn àṣẹ̀ránù ní oṣù àgbẹ́bá rẹ̀ lọ́nà sáàmà bàjá pé mo ní mọ̀ lọ bí ìranù ìbẹ́yìn lẹ́yìn ìranù tẹ́ lọ sí mo sọ mí tẹ́lẹ̀ pé bí ìranù ní tó ó pẹ̀lẹ́ sí fáwọn èèyàn ọwá ní ká má bèèrè ẹ̀rí lọ́wọ́ ẹ̀ sí dádì ẹ̀ lọ́nẹ́sì á bèèrè ẹ̀rí o ẹ̀ tó fà náà so wọ́n lápá lára